الحمد لله المعبود والصلاة والسلام على محمد المحمود وعلى آله وصحابته إلى يوم الخلود. أدوك فون ولون وباوة إكي ولون أتي ولون كما بنبوى محمد أنتي ولون وبانا لا تواجه أنفو بوميا ìkẹ́ Ọlọ́run kó bá Nábì náà àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ pátápátá. èyí tí ó máa jẹ́ àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa nírọ̀lẹ́ yìí òun náà ni al-ibadatu wa anwa'uha wa fadailuha. al-ibadatu wa anwa'uha wa fadailuha, ìjọsìn àti àwọn ìran ìjọsìn tó wà nínú ẹ̀sìn Islam àtàwọn ọlá tó wà fún ìjọsìn kọ̀ọ̀kan. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa, nínú àwọn ọ̀rọ̀ tó yẹ ká yanjú nílẹ̀ Yorùbá òun náà ni ọ̀rọ̀ ìjọsìn, torí ọ̀rọ̀ ìjọsìn dàrú mọ́ wa lọ́wọ́. àwa mẹ́ni tó wà lójú ọ̀nà mọ́, eléyìí ọmọ sọ pé báyìí ni ẹ ṣe, tọ̀hún ò ní báyìí ni ká ṣe. àwa mẹ́ni tó correct, àmẹ́ni tí kò correct. bẹ́ẹ̀ sì ni dandan ni fún wa ká sìn Ọlọ́run ká tó jáde láyé. dandan ni fún wa ká sìn Ọlọ́run bọ́lọ́run ṣe ní ká sìn. ó di méjì. ọ̀pọ̀ kírun, ọ̀pọ̀ èèyàn gbààwẹ̀, ọ̀pọ̀ èèyàn ṣèjọsìn, àmọ́ngbàtọ́pọ̀ ọlọ́pọ̀ dọ́dọ̀ Ọlọ́run kò sí nǹkan kan fáìlì wọn, nítorí pé wọ́n fẹ́ẹ̀lì látara àìgbàgbọ́yé ìjọsìn. ẹnìkan ò gbọ́dọ̀ sọ fún wa pé ìjọsìn bá sì máa ṣe rèé lẹ́yìn Ọlọ́run àti tanijama àti anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yọ́ maya mi nínú ẹ̀sìn wa, al-ibadatu ẹ̀rí ìjọsìn yìí hiya al-ghayatul asma li khaliqillahi al-khaliqa. ìtọ́lọ̀ nítorí ẹ̀dá gbogbo tí ń bẹ láyé àti tí ń bẹ lọ́run, àtẹ̀yítàrí àtẹ̀yítàrí, nítorí ẹ̀sìn. Allah subhanahu wa ta'ala ó dá gbogbo nǹkan pátápátá nítorí ẹ̀sìn, àtẹ̀yítàrí àtẹ̀yítàrí. ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala ní wọ́n sọ fún àwa ọmọ èèyàn ipe ẹ̀yàn ọmọ èèyàn máa tí mo torí ẹ̀ dá yín ní iṣẹ́ rò pé mi Ọlọ́run ṣeré ni tí mo ṣe dá yín àti gbogbo nǹkan. Ọlọ́run sọ ní Qur'an Karim ba'da a'udhu billahi minash shaitanir rajim Suratul Mu'minun ayah 15. Ọlọ́run bá ní afahasibutum annama khalaqnakum abatha wa annakum ilayna la turja'un. Ọlọ́run ní ṣe ẹ̀ ń rò ní ipe àwọn Ọlọ́run ọba adá yín fèrè. ìtumọ̀ méjì ló wà ń bẹ̀. àwọn Ọlọ́run ọba ò àráyè mọ́, àwọn Ọlọ́run ọba ò nígbà tọ́wọ́ wá dilẹ̀ làwọn táwọn sọ ń sọ ẹ̀jẹ̀ di bá ṣe ran à ń sọ àtọ̀ di ẹ̀jẹ̀. àwọn ń da yín báwọn kan ṣe ń kú làwọn kan tó ń wá. Ọlọ́run bá níṣẹ́ rò pé èmi Ọlọ́run ń ṣeré pẹ̀lú dídá tí ń da yín ni. ẹlẹ́ẹ̀kejì nínú túmọ̀ òun ni pé ṣé Ọlọ́run ọba ṣe rò pé Ọlọ́run ọba da yín abatha kẹ́ ẹ máa ṣeré. wa annakum ilayna la turja'un, ṣe rò pé ẹ̀ ní padà wá sọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run tún sọnù àyà mi ó ní wa ma khalaqna as-samawati wal arda. Ọlọ́run bá ní ìdásánmà àtilẹ̀ àti gbogbo tó wà nú ẹ̀. wa ma baynahuma àti tí ń bẹ láàrin sánmà àtilẹ̀ la'ibin, ní tèrè. èmi ò ṣeré dé ibi kí n dá sánmà àti tó wà nú ẹ̀. ilẹ̀ tí mo dá ní ìṣeré débẹ̀, eré kó mú mi dálẹ̀ àti gbogbo tó wà nú ẹ̀. ní tí ń bẹ láàrin sánmà àtilẹ̀ Ọlọ́run bá ní gbogbo ń tẹ́ rí yẹn, èmi Ọlọ́run bá kì í ṣe pé ìrìn tí ń ṣe má. ìwọ́n sá ń ṣe nǹkan kan sá irọ́ mo lérò lérí ẹ̀, ó sì nídìí tí mo fi dá gbogbo ẹ̀.
Suratul Dukhan ayah 38. bàbá wa máa ń tọ́lọ̀ nítorí ẹ̀dá wa ọba tó ń sọ̀rọ̀ yìí náà ló tún wá sọ nínú Suratul Zariyat. ọlọ́run ọba ń sọ̀rọ̀ ayah 58. ọlọ́run ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ọlọ́run ní ìdá ọmọ èèyàn àtàlìjànú lásán torí ẹ̀sìn mo ṣe dá yín. bá a ṣe wà láyé yìí nítorí ọlọ́run fẹ́ ká máa ṣe kí ni jama ẹ̀sìn. ẹni tí ó bá ti ṣẹ̀sìn tó sì ń jẹ́ èèyàn kọ́ máa wáyé sàn. ọlọ́ni ma uridu minhum min rizqa èmi ò nídìí owó yín wa ma uridu an yut'imun èmi ò sì nídìí oúnjẹ yín ẹ̀yin lẹ́ ń náwó ẹ̀yin lẹ́ ń jẹun. inna Allaha huwa razzaqu èmi gan ni ń fún yín. alárìsìkì lèmi ọlọ́run zoliku watilimatin agbára mi pọ̀ o kò sẹ́ni tó lágbára tó èmi ọlọ́run. aya yìí yóò kílẹ̀ pé ọlọ́run ní torí ẹ̀sìn lòun ṣe dá wa illa liya'buduni. gbogbo ọmọ èèyàn tó bá ti bọ́ sérí ilẹ̀ kọ́ wá sí lọ́nà. ẹ wá rí gbogbo ntọ́lọ́n dá yàtọ̀ sáwọn èèyàn àtàlìjànú nínú gbogbo àwọn ìkẹ́ ayé jíjẹ múmu atẹ́gùn oòrùn àti gbogbo àwọn nǹkan mèremère ayé àti èyí tí ń bẹ lókè pẹ̀ àti èyí tí ń bẹ lábẹ́ yẹ̀pẹ̀ àwa lọ́lọ́run dá fún kó lè ràn wá lọ́wọ́ láti ṣe kíni láti ṣẹ̀sìn ló fi ní èmi ọlọ́run ọba walladhi khalaqa lakum ma fil ardi jami'a gbogbo ń tó wà ní eré ilẹ̀ pátá mo dá fún ìgbádùn yín kó máa ràn yín lọ́wọ́ láti ṣe ń ta torí ẹ̀dá yín bọ́ọ̀ bá ń kọ́ṣẹ́ tó ń ṣòwò tó ń lọ bí tó ń lọ gbogbo ìwé tó kà àti gbogbo ìrìn àjò rẹ lílọ bíbọ̀ rẹ kẹ́sìn ò lè bá rọrùn fún ọ kẹ́sìn ò lè bá rọrùn fún ọ lọ́lọ́run ọba fi dá gbogbo ẹ̀ ìyàwó ọmọ ìgbádùn tẹ́ ń gbádùn lára ara yín nítorí ẹ̀sìn lẹ́sẹ̀ ń gbádùn nítorí ẹ̀sìn láti dátẹ́gùn nítorí ẹ̀sìn láti dóorùn nítorí ẹ̀sìn láti mú irúgbìn jáde nítorí ẹ̀sìn láti dẹ́ja àti màálù àti gbogbo àwọn ewébẹ̀ àti gbogbo àwọn tẹ́ǹjẹ tẹ́ẹ̀fín dán tẹ́ẹ̀fín jẹ́yàn gbogbo ẹ̀ pátápátá àdá fún yín kó lè ràn yín lọ́wọ́ lérí ẹ̀sìn. ọlọ́run ṣe o bọ́bá ní a máa ṣẹ̀sìn tí ò fún wa lómi a máa ṣe náà ni bọ́bá ní a máa ṣẹ̀sìn tí ò fún wa lóúnjẹ a máa ṣe náà ni. alladhi khalaqana wá rẹni tó dá wa yẹn huwa al-mustahiqqu lil-ibada òun náà lọ́lẹ́tọ̀ sí ìjọsìn ẹni tí ó dá wa tá a bá ń sìn agọ̀ ni nítorí ẹni tó ń sìn yàtọ̀ sọ́lọ́n ni ẹ̀yin méjèèjì ọlọ́run dẹ́ ẹ̀yin méjèèjì mùsùlùmí nìkan ni wọ́n ń sìn Allah gbogbo tó yàtọ̀ sí mùsùlùmí lérílẹ̀ ayé nítọ́lọ́run dá wọ́n ń sìn àtàwọn tí wọ́n ń sìn àti tí wọ́n ń sìn makhluqan ni ẹ̀dá làwọn méjèèjì ẹ̀dá wọn ń sìn ẹ̀dá ẹ wo ẹ̀sìn tó yàtọ̀ sí Islam ẹ rí i pé ẹ̀dá ń sìn ẹ̀dá ni bẹ́ẹ̀ bọ́ sínú abúlé ẹ̀dá ń singi ẹ̀dá ń sinrin ẹ̀dá ń sin èṣù tí ò rí ń gbà mí bẹ́ẹ̀ bọ́ sínú ilé ìjọsìn àwọn kiri yóò kí ni wọ́n ń ṣe mẹ́ẹ̀ jama lórúkọ ta ni jama ta ni wọ́n máa ń dúpẹ́ fún ẹ̀dá Ànábì Ìsá gbogbo ọ̀rẹ́ ẹ̀sìn tó yàtọ̀ sí Islam tó lọ ń dá wọn sìn Ọlọ́run bá wọn sọ fún wa pé ya ayyuhan nas ẹ̀yin ọmọ èèyàn u'budu rabbakumul ladhi khalaqakum ẹ máa sin ọba tó dá yín ẹ máa sin ẹni tí ó dá yín walladhina min qablikum òun náà ló dá àwọn bàbá yín àti gbogbo àwọn tí wọ́n ti lọ la'allakum tattaqun ó yẹ kẹ́ bẹ̀rù Ọlọ́run àkọ́kọ́ bẹ̀rù Ọlọ́run náà ni kó máa sin Ọlọ́run alladhi ja'ala lakumul arda firasha Ọlọ́run ní ẹ̀rí lẹ̀ ní ẹbẹ̀ ẹ̀rí lẹ̀ tí mo tẹ́ fún yín kẹ́ máa rìn bẹ̀ was-samaa binaha ẹ wo sánmà ẹbẹ̀ Ọlọ́run ọba mo sì tẹ́ pẹrẹsẹ tí ò lóko wa anzala minas samaa'i ma'a ìyẹn wá mú omi jáde látòkè odò ti rọ̀ lọ́sàn yìí jama ìmínà tó ń bọ̀ omi ti ń bọ́ lẹ́nu Ọlọ́run bá ní fún gbádùn yìí ni fa akhraja bihi minath thamarati rizqan lakum àwọn arúgbìn tí ń jáde iṣu ọkà bàbà àgbàdo
apple pineapple cucumber gbogbo ntẹ́ ń jẹ pátá ọlọ́run bá ní rizqan lakum ìmú jáde kọ́mọdé àrísìkí fún yín tẹ́ máa fi gbádùn. fala taj'alu lillahi andada ẹ má wàá mú àndáàdì kẹ́ máa wá sìn kí náà ń pè ní àndáàdì ní dùn àndáàdì irú ọlọ́run nínú tí mo dá wa antum ta'lamun ẹ sì ẹ mọ̀ pé kì í sọ̀lọ́ nítorí a béèrè lọ́wọ́ yín pé ṣé nǹkan ń lọ dá yín ní tí gbogbo wọn sọ ni pé ọlọ́run ọba ló dá wa kí ló wá dé tẹ̀ ń sin tí ó dá yín lọ́lọ́run fi sọ pé ẹ ṣe máa ń sin ẹni tó dá yín. Ibadatu ghayri llahi ibadatul andad ìjọsìn tó yàtọ̀ sí islam lérílẹ̀ ayé kẹ́nìkan mọ̀ máa ń sọ pé ọlọ́run kan náà là ń sìn bá a ṣe ń sìn lọ́yàtọ̀ ọ̀tọ̀ àfáà tí máa ń sọ bẹ́ẹ̀ jàmáà mùsùlùmí tí máa ń sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yé o. gbogbo ẹ̀sìn tó kù láyé àndáàdì ni wọ́n ń sìn àndáàdì òun náà ni nǹkan tí wọ́n gbé kalẹ̀ tó jẹ́ dá ọlọ́run tí wọ́n wá ń wárí fún tí wọ́n ń sìn. islam nìkan ní sìn allah àwa mùsùlùmí nìkan là ń sìn Allah nínú islam nìkan ní ìsìn lọ́run lódodo wa ọlọ́run ti yanjú gbogbo àwọn ẹlẹ́sìn ọlọ́run ní ẹ má jẹ́ ó dàrú mọ́ yín lọ́wọ́ téèyàn bá ti jẹ́ mùsùlùmí kò ṣẹ̀sìn ẹ̀sìn ní ń ṣe kíni ní ń ṣe ọlọ́run ní qul ya ayyuhal kafirun nígbà tó fẹ́ sọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ àwọn abọ̀rìṣà la a'budu ma ta'budun ìrẹ́ ànábì sọ fún wọn pé ìwọ ò ní sin tí wọ́n ń sìn láyé kí ni wọ́n ń sìn jàmá igi tí wọ́n gbẹ́ irin tí wọ́n gbé kalẹ̀ ère tí wọ́n ma ère 313 ni wọ́n lọ wà ní Maka jàmá mùsùlùmí gbogbo ìdílé kọ̀ọ̀kan ló wà ní òòṣà kọ̀ọ̀kan nínú ẹgbàá wa kan wọ́n ní ère 360 ló wà ní Maka ìkọ̀ọ̀kan ló lókì tí wọ́n ń sìn ọlọ́run bá ní sọ pé òní sin tí wọ́n ń sìn nígbà tí wọ́n parí àyà yìí àbí súra yìí lakum dinukum waliyadin ọlọ́run bá ní ẹ máa ṣe ti yín lọ́tọ̀ àwa náà máa ṣe ti wa lọ́tọ̀ àyà yìí jẹ́ yé wa pé àwọn abọ̀rìṣà ò sí lójú ọ̀nà lọ́lọ́run fi ní ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọlọ́run tún yanjú ti àwọn abọ̀rìṣà ó ní la tasjudu lish-shamsi wala lil-qamar ẹ má fẹ́rí kalẹ̀ fún oòrùn àtòṣùpá wasjudu lillahi alladhi khalaqahun Allahu akbar ọba tó dá wọn tó dá oòrùn tó sì dá àṣùpá ọba yẹn ní kẹ́ ẹ má fẹ́rí kalẹ̀ fún nígbà tán náà máa fẹ́rí kalẹ̀ fún oòrùn láwa fẹ́rí kalẹ̀ fún gi nínú oòrùn àti gi tá ń dura wọn lọ ní tó tóbi jù ọlọ́run ní ẹ má fẹ́rí kalẹ̀ fún ká tó wá pé ní tó ṣe kíní ní tó kéré in kuntum iyyahu ta'budun ọlọ́run tẹ́ bá sìn mí ẹ má sìn tí mo dá èmi tí mo dá wọn ni kẹ́ ẹ má ṣe kíní kẹ́ ẹ má sìn. Suratu Fussilat ayah 37 ọlọ́run yanjú táwọn kèfèrí àwọn abọ̀rìṣà àwọn ará abúlé àwọn olóró àwọn onígunnu gbogbo abúlé kọ̀ọ̀kan abúlé òjòdú abúlé àkútè abúlé lámbẹ́ abúlé mátọ́gún ọ̀ṣẹ̀rẹ̀ gbogbo abúlé kọ̀ọ̀kan abúlé agégi ni wọ́n ní àwọn òòṣà tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń sìn gbogbo mùsùlùmí tí máa ń jẹ́ abdulrauf tí ń jẹ́ abdulrahman tí ń jẹ́ abdulfatah tí ń jẹ́ komarudin gbogbo mùsùlùmí tí máa ń bá wọn participate ń bẹ̀ ó ti kó nu islam out of islam tọ́lọ́lọ́n ti ní ẹ má fèrè kalẹ̀ fún tí mo dá kí làwọn sì ń sìn nínú abúlé jama ìtọ́lọ́mdá ọlọ́run yẹn ju tàwọn kiriyona alul kitab ó ní laqad kafara alladhina qalu inna allaha huwal masih ọlọ́run ọba ní ẹ̀rí àwọn tí wọ́n ń pè anabi isa inna allahu wal masihu bun maryam gbogbo àwọn tí wọ́n ń pè anabi isa ọmọ maryama tí wọ́n ń pè lọ́lọ́run bẹ́ẹ̀ni kan bá ní jesus is god lẹ́ni kò sì sọ nínú ìlànà wọn báwọn bàbá wọn ṣe máa ń sọ náà lọ́lọ́run fi ní gbogbo àwọn tí wọ́n ní inna allaha allah wal masihu bun maryam òun ní masih isa ọmọ maryam ọlọ́run bá ní kèfèrí ni wọ́n ọlọ́run yanjú ti wọn náà wọ́n jẹ́ ó dàrú wọn lọ́wọ́ mọ́ o gbogbo àwọn tẹ́wọ́n wí kàtẹ́kàtẹ́ tí wọ́n pe afá ẹ̀ sẹ́yìn dọ́rùn rí ọlọ́run lọ́mẹni tí ń sin òun àwa náà mẹni tí ń sin lọ́hùn. Suratu Al-Ma'idah aya 17 lọ́lọ́run ti dìkílẹ̀ àwọn àṣẹ kùfàr wọ́n dára ẹ láàmú
ọlọ́run ní laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ọlọ́run bá ní aláwọn tí ń wí yẹn ṣe kèfèrí ni wọ́n àwọn tó jẹ́ pé wọ́n máa fèmí ọlọ́run bá sì kẹta àwọn méjì suratul al-Ma'idah aya 73 láti ń dákọ̀ súra àtàyà kọ́mọ̀ bá dàrú náà ni bí wọ́n náà bá délé kí wọ́n náà lọ lè wò wọ́n yìí ṣe ẹlẹ́sìn ẹlẹ́ẹ̀kẹta ahlul bid'ah òun náà ni àwọn tí wọ́n pera àwọn mùsùlùmí tí wọ́n wá ń fi nǹkan tọ́lọ́wọ́n bá ọ̀pá wọn láṣẹ láti fi ṣèjọsìn fún tí wọ́n wá fi ń ṣèjọsìn fọ́lọ́hun àwọn náà wọn ò sínú ẹ̀sìn tọ́lá anábì ní kullu bid'atin dalalah anábì ní gbogbo ìjọsìn tó bá jẹ́ bídíà ànú ni igbó ni níbo làwọn kèfèrí náà wà jama inú gbó níbo làwọn nàṣàrà wà inú gbó ahlul bid'ah ìmọ̀lẹ̀ náà wà jama inú gbó kullu bid'atin dalalah ló ṣe jẹ́ pé tó bá fẹ́ sin lọ́hùn ọwọ́ abẹ́ lọ́wọ́ àwọn àfáàfẹ́ dẹ́kun èyí tá à ń fi ń sin lọ́hùn ọba yìí ìjọ níbàámu pẹ̀lú alikitaabu àti sunna tí ó bá ti níbàámu pẹ̀lú Qur'an àti sunna out of Islam ànídìẹ. ta'atharu bil mushrikina wan nasara wọn lọ́pọ̀lọpọ̀ àwọn alùbídíà tí wọ́n bá ń ṣèjọsìn lọ́wọ́ ẹ rí i pé àyídà kí wọ́n jọ nasara àbí kí wọ́n jọ ẹlẹ́bọ èyí tó jòkólẹ̀ tó lóun ṣe yálà tí tó wá tan kándù pupa ta ló jọ jama ọjọ́ mọ̀júsí àwọn wo ni mọ̀júsí jama àwọn abọ́ná kèfèrí ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n bẹ́ẹ̀ bá jòkólẹ̀ ọyẹ tí wọ́n ń lùlù tó lóun dárúkọ ọlọ́run fọlọ́hún dárúkọ ọlọ́run àtọkùnrin àtobìnrin tí wọ́n jọ ń lùlù papọ̀ wọ́n wá ń kọrin aníkílẹ̀ ń sìn wọ́n láwọn ṣe síkiri àwọn ni èyí tẹ̀ ń ṣe yọ̀ lábọ̀ nítorí pé ọ̀gá yín ò ṣe kẹ́ tó máa ṣe ànábì òmùrú eléyìí wà ṣọ́ọ̀ṣì ni wọ́n ti máa ń ṣe kíni ni wọ́n ti máa ń ṣe irú ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn bẹ́ta ni ò sínú ẹ̀sìn mùṣìríkí ò sínú ẹ̀sìn nàṣàrà ò sínú ẹ̀sìn ahlul bidah ò sínú ẹ̀sìn hatta yatubu títí tí wọ́n fi túbà lọ́dọ̀ Ọlọ́run táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí bá túbá alhamdulillah wọ́n bọ́ sínú ẹ̀sìn tawhidul adiyan ká máa wá máa pariwo pé a fẹ́ máàcì gbogbo ẹ̀sìn papọ̀ àwọn mítì nǹkan lọ ní gbogbo àgbáńlá yẹn sìn lamẹ́ríkà ní London láfíríkà kọ́dà òde kàràkàrà gbogbo bí àwà yìí náà mítì ń pé tawhidul adiyan ẹjí ká sọ ẹ̀sìn dẹ́yọ̀ kan àwọn pásítọ̀ àti gbogbo àwọn abọ̀rìṣà gbogbo wa bẹ́lẹ̀ ìbá ní Ọ̀rúnmìlà tó bá ṣe tiẹ̀ tán gbogbo akásàmí bẹ́lẹ̀ iná ìbá dé pé lórúkọ Jésù kí gbogbo akásàmí wọn ni ìbá dúró wọn ṣe bàbá tó yá àfa àtọ̀hún tí ọ̀dá kama olóòtú ti sọ̀rọ̀ ẹ̀rẹ́ kẹ̀rí subhanallah walhamdulillah wala ilaha illallah Allahu akbar olódò làwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn òye wọn ẹ̀sìn òye mùṣírìkí ẹ̀sìn òye Nasara ẹni tí ń bá wọn ṣe tawhidul adiyan ní pé ẹja sọ ẹ̀sìn dẹyọ kan náà ẹ̀sìn òye wọn náà lẹ́yìn ìgbà tọ́lọ́run ti ní lákùn dínú kù wọlé ẹ̀dí ọlọ́run ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ní tí wọ́n máa dà yín pọ̀ ní afẹ́ gbókọ́tà àdúgbò afẹ́ fanasa àdúgbò afẹ́ gbọ́lọ́dẹ ní tí wọ́n máa dà yín pọ̀ nu afẹ́ gbọ́lọ́dẹ ní tí wọ́n máa dà yín pọ̀ ní afẹ́ túlù ṣe ní tí wọ́n máa dà yín pọ̀ ní pé tọ́wọ́ mo fẹ́ rán sọ dákun bàbá olóòṣà yìí wọ́n lọ́ọ́ máa sọ́rán dákun máa rán sọ mi ẹ̀sìn ọ̀tako ọ̀rọ̀ ayé ni wọ́n máa dà yín pọ̀ lérí dáadáa ẹ̀sìn oníṣe kíni ẹ̀sìn onídà yín pọ̀ tọ́lọ́wọ́n ọ̀dà pọ̀ ọlọ́run wá ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá sọ yìí tí wọ́n bá túbá walladhina kafaru àwọn kèfèrí yatamatta'un wọ́n máa gbádùn ọlọ́run yatamatta'un tamattu ẹ̀ máa tán pè bẹ́ẹ̀ kí ẹ máa enjoy wọ́n máa fẹ́yàwó wọ́n máa bímọ wọ́n máa gun mọ́tò àwọn náà máa kọ́lé kọ́dà yóò sọ fún yín pé èṣù táwọn ń bẹ̀ gan-an lọ́ra jíìpù fún un ìwọ tó ń pe ọlọ́run tí gbogbo wájú rẹ ti fẹ́ ṣí mọ́lẹ̀ kí ni wọ́n rà mọ́jọ́jọ́ lójú ọlọ́run yatamatta'un ni wọ́n máa gbádùn àwọn kèfèrí wa yaqulun wọ́n máa jẹ ẹni tí wọ́n fẹ́ ẹ máa pàdé wọn láwọn rẹ́sítọ́rántì tó lágbára wọ́n máa jáde wípé ẹni tó dáa fún kò sì dáa fún ọlọ́run ní wọ́n máa jẹ wọ́n máa mu lérí ilẹ̀ kama takulul an'am bẹ́ẹ̀ náà ṣe ń jẹun bẹ́ẹ̀ làwọn náà máa jẹun bákan làwọn méjèèjì ta lọ́lọ́run fi kèfèrí wí jama ẹranko
la ilaha illa tó bá ti sin lọ́hùn ẹranko tí ń kọ́lé ẹranko tí ń gun mọ́tò bíyàwó rẹ̀ ọba ti ṣẹ̀sì ẹranko lọ fẹ́ lé tọ́mọ rẹ̀ ọba ti ṣẹ̀sì ẹranko lẹ́bí àbíta lókùn wọn ẹranko walladhina kafaru bọ́yẹ̀ gbọ́ dáadáa suratu Muhammad aya 12 ọlọ́run láwọn kèfèrí sẹ́ tí wọ́n sin Allah yatamatta'un wọ́n máa gbádùn wa yakulun wọ́n máa jẹ wọ́n máa mu kama ta'kulul an'amu báwọn àgbò àwọn àgùntàn àwọn ewúrẹ́ àwọn màálù bí wọ́n ṣe ń jẹ bí wọ́n ṣe mu wan naru mathwan lahum wọ́n padà jóná ni kèfèrí wa ń kọ́ upshare kèfèrí ń kọ́ estate inú ẹ̀ wá ń bàjẹ́ ẹni tí ń lè jóná àbí tó bá túbá suratu Muhammad aya kí ni mo pè jama ẹ máa kọ́ lẹ̀ o wọ́n lè pé ìmọ̀ wà lè dáyà tó wá ń pa àwọn kan lẹ́ran kó bí ta ló pé wọn lẹ́ran kó jama Allah ó dì wọn bá túbá kan tó di èèyàn alẹ́ ìbádàtù ìdí wọ́n ń pè ní ìjọsìn jama nígbà tí ní àwọn eléyìí ṣẹlẹ́sìn àwa tá a wá jẹ́ lẹ́sìn tá a jẹ́ mùsùlùmí kọ́ ló máa yọ wá kó mbẹ́ alẹ́ ìbádàtù kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ bàbá wa Sheikh Ibn Taymiyyah ọlọ́run fún wọn sì kò ń gẹ́ lérí ìtumọ̀ wọ́n ní ismun wọ́n ní orúkọ kan ní ìjọsìn yẹn jami'un li kulli ma yuhibbuhu Allah wọ́n ní gbogbo ntọ́lọ́mbà ti nífẹ̀ẹ́ sínú Quran àti sunna ní tí wọ́n pè ń jọsìn nù wáyàrúdọ́ gbogbo ntọ́lọ́mbà ti yọ́nú sí ipe mo fẹ́ kẹ́ máa ṣe lé tó bá ti bá pàdé ẹ̀sìn ló ń ṣe minal aqwali wal a'mal bóyá ọ̀rọ̀ tá a sọ jáde lẹ́nu ni àbí ìta ṣe níṣẹ́ adh-dhahira èyí tó hàn sí wa ni tá a rí báyìí pé lágbájá ẹ̀ máa kú ẹ̀sìn wàlbáàtìnà àbí ìtọ́jẹ́ pé àníri onítọ̀hún nìkan ni ó máa mọ̀ pé òun fi ń sin ọlọ́run definition yẹn ọwọ́ comprehensive ga rahimahullahu rahmatan wasi'a ṣe wá rí ìjọsìn wa yìí oríṣiríṣi ni ibadatun qalbiyya wà èyí tá a máa fi ọkàn ṣe èmi ò ní rí tí ẹ̀yin náà ò ní rí tèmi náà gẹ́gẹ́ bí tawhid àti ikhlas ibadatun badaniyya èmi ń bẹ tọ́jẹ́ pé ara nìkan la máa fi ṣe asọ́lá wọ̀sùyà gẹ́gẹ́ bí irun tanki àtàwẹ̀ tangba àbẹ́yìn lè fẹ́ mi gbàwẹ̀ èyí lè fẹ́ mi kírun ẹlẹ́ẹ̀kẹta ibadatun maliya ìjọsìn tó jẹ́ pé káyọ owó lápò ní azaka òun náà ní ká kó bó ṣe kọ́ bá kò ní ọ̀fẹ́ sí lọ́nà bó ṣe fi lé lọ́wọ́ yẹn títọ̀ òun dúpẹ́ pé ẹ ṣe tí inú ò ní bàjẹ́ nítorí ó ṣe ní ó sí lọ́nà àti ìbádàtun màlíyàtun wa badaniyya àwọn ìjọsìn kan bẹ́ẹ̀ tó jẹ́ pé yóò ná wa lówó yóò tó ná wa ní bọ́dì a tún lo ara sí méjèèjì lòun kó pọ̀ òun náà ni hajj àti jihad gbogbo ẹni tí bá ń sin ta kàkálẹ̀ yìí kí ni ń ṣe jama yìí ń ṣe ìjọsìn ni àtàwọn míì náà tó wà lábẹ́ rẹ̀ tá a ti darúkọ ẹ̀yọ́ màyá mi ìjọsìn dàrú lérí lẹ̀ nítorí dàrú ni pé nǹkan méjì lọ bọ́ kó mbẹ́ méjèèjì yìí sì ní sárítọ́ al-ibada májẹ̀mú tí a gbọ́dọ̀ má mú un ṣe lérí ìjọsìn wa alákọ̀ọ́kọ́ al-ikhlas tá a bá ṣe ìjọsìn ká máa ṣe nítorí ọlọ́run o ẹ̀yin ọmọ ìyá mi ìrun tó bá kí nítorí èèyàn mọ́tì kì í tán tó fi sálámà tó fi kú lérí ìrun ọlọ́run ní gbà á àwẹ̀ tó torí èèyàn gbà ọlọ́run ní gbà á owó tó torí èèyàn ná ọlọ́run ní gbà á kéwú tó torí nǹkan mi ké ọlọ́run ní gbà á bóun jíṣẹ́ ọlọ́run lérí nǹkan mi ọlọ́run ní gbà á gbogbo ìjọsìn pátá ọlọ́ni wa ma umiru illa liya'budullah ọlọ́run bá ní ń tapa yín láṣẹ ní kẹ́ wá sin ọlọ́run ọba láyé mukhlisina lahu-d-dina hunafa àmọ́ kẹ́ jẹ́ mukhlisin lahu lillah Allah ni ẹ torí ẹ ṣe. mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kejì òun náà ní kó jẹ́ pé ìntọ́ fẹ́ fi jọ́sìn fọlọ́run ọba yẹn ọ̀gá àgbà olùkọ́ àgbà tí wọ́n ń pè ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam yóò jẹ́ pé òun ló ti kọ́kọ́ ṣe é kí wò ó tó ṣe kíni kí wò ó tó ṣe é. níta anabi ọba ti fi súnmọ́ lọ́hùn tó ọba ń fi súnmọ́ lọ́hùn òun waste time ni tó
tọ́lọ́lọ́run ti làámọ́lẹ̀ pé qul in kuntum tuhibbuna Allaha tẹ́ bá mọ̀ pé nífẹ̀ẹ́ Ọlọ́run ẹ fẹ́ sin lọ́hún fattabi'uni èmi ni ẹ tẹ̀lé yuhbibkumullah látara pé tẹ̀lé mi Ọlọ́run tẹ́ fẹ́ nífẹ̀ẹ́ ni yóò wà nífẹ̀ẹ́ wa yaghfir lakum dhunubakum gbogbo ẹ̀ṣẹ̀ tẹ́ ti ṣẹ̀ kẹ́ tó máa ṣe súnà Ọlọ́run ó parẹ́ wallahu ghafurur rahim. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa Ànábì fi ní sallu kama ra'aytumuni usalli ẹ kírun bẹ́ẹ̀ ṣe rí i pé bẹ́ẹ̀ ṣe rí i tèmi Ànábì ń ṣe ń kí bí ń ṣe ń kí gẹ́lẹ́ ni ẹ ṣe kí ni ẹ kí bẹ́ẹ̀ bá ti kí tó bá ti yàtọ̀ sí sànábì Ọlọ́run nígbà á padà wá kó àwọn bídíà wa lọ́la àwọn bídíà kọ́ mùsùlùmí bídà àwọn ìrànràn bídíà nínú ẹ̀sìn wa Ọlọ́run nígbà Ànábì ní kullu bid'atin dalalah Ànábì ní gbogbo ntẹ bá dálẹ̀ nínú ẹ̀sìn tẹ́ fi ń sin Ọlọ́run inú gbólẹ̀ wa ẹ ti sọnù mọ́ni àmìlà amalan ẹni bá ṣiṣẹ́ kan laysa alayhi amruna tí èsì pé mi Ànábì mo ní Ọlọ́run ní báyìí láṣẹ o èyí wọ́n ń ṣe lọ́nà míì fọwọ́rọ́ dùn Ọlọ́run nígbà nítorí Ọlọ́run ọba gbà jàmá mùsùlùmí onítọ̀ òun Ọlọ́run ó fi sí jàmá ilé wọ náà ni wọ́n bá jẹ́ bídíà yìí tí ń sọ yẹn di kèfèrí yóò jọ yẹn àwọn ẹlẹ́bọ wọ́n bá jẹ́ bídíà yìí tí yóò sọ yẹn di kèfèrí yóò wọ́n náà kó tó wà lìjánà ọlọ́mọṣà ìsọ ní mbẹ́ àmọ́ pé wọ́n alùbídíà ò ní wọ́n náà wa kullu dalalatin fi kíni fi nar ló ṣe jẹ́ pé ìjọsìn rẹ má kọ́pì ẹnìkan kó tọ́ra bàtà rẹ má sì wá má kọ́pì ẹnìkan kó tó kọ́lé rẹ gọ̀bì rẹ àti fìlà rẹ má gẹ̀ẹ́sì bí ọ bá wù ọ́ ilé rẹ kọjú òsì tó bá wù ọ́ aṣọ tó bá wù ọ́ rà kó wọ̀ bàtà tó bá wù ọ́ rà kó wọ̀ ilé ayé kò sí bídíà ń bẹ tí wọ́n ní bídíà ń bẹ mi bídíà lùgàwíyà ni wípé ẹ̀yìn tí wọ́n dálẹ̀ tí ò sínú ayé tẹ́lẹ̀ ẹ̀gùn pléènì ẹ̀lò máìkì ẹ̀lò handset iPhone tó dá àwọn tí ọ̀dà kan mọ̀ ẹ̀gbọ́n tí wọ́n sọ fún yín wọ́n pé ẹlẹ́ ànábì ò ṣe Lailatul Qadri sáà ànábì gun pléènì sáà ànábì fi síbi jẹun ẹ̀wọ̀n tá à ń sọ ẹ̀wọ̀n tí ń wí àyànjú ẹ̀ lọ́la pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba wa táàfin kó sọ́wọ́ torí ẹni tọ́rọ̀ bá yé yọ wá ní à ṣé gbogbo tá ànábì ò ṣe náà lẹ́ ń ṣe lóòótọ́ àbí gbogbo ẹ̀ lẹ́yìn tá ànábì ò ṣe ẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi tá ànábì ò ṣe ajá wa náà máa ṣe nǹkan mi tá ànábì ò ṣe kí ni tá ànábì ò ṣe. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa al-ibadatu al-batinatu al-wajiba ẹ̀ rí ìjọsìn èyí tó jẹ́ tẹ̀mí ẹ̀ ní rí tèmi náà ní rí tì ẹ lè máa rí traces rẹ̀ lára wa o àti ṣẹ́sí wa àmọ́ bó ṣe tónú ẹ̀mí ìbádà yẹn nìkan mọ́ lẹ́yìn wo àtọ́lọ́wọ́n ba rẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ al-imanu billah kò nígbàgbọ́ sọ́lọ́ nìkan alhamdulillah èmi ò nígbàgbọ́ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run ṣẹ́ẹ́rẹ́ bí mo ṣe sọ́hun mo sọ ẹgbọ́ ọlọ́run àtẹ̀mí nìkan lájọ́ mà tí n bá bí ẹ̀yin náà ń sìn kílẹ̀ sọ lẹ́yìn Allah ẹ̀ ní imáni sẹ́lòmíì má ti ń jọ́lọ̀ ti ń darí gbogbo nǹkan tí ń fún ní jíjẹ tí ń fún ní mímu tá a máa ń pè lásìkò ìṣòro tá a máa ń bẹ̀ tá a ń retí oore lọ́dọ̀ rẹ̀ èmi ò ní bí mo ṣe wá sọ ní ẹ̀ mà ó wà láàrin mi àtọ́lọ́hún tí wọ́n náà bá níwọ̀ náà ní ó wà láàrin wa àtọ́lọ́hún ọba àmọ́ yìí tí a fẹ́ sọ fún ọ ni pé má kú lérí pé o tún nígbàgbọ́ lérí nǹkan mi. ẹlẹ́ẹ̀kejì al-khawf ọ̀yẹ́ al-khawf kéèyàn máa bẹ̀rù nǹkan mi yàtọ̀ sọ́lọ́ kí ti pé ejò ń bọ̀ asáfẹ́jọ́ àbí táyà mọ́tò bẹ́ǹsì ẹ̀rù yẹn ẹ̀rù khawfu tabi'i ni àdámọ́lẹ̀ yẹn nature nìyẹn ẹ̀rù tí wọ́n ń wí ni pé kọ́ máa bẹ̀rù ń tó rí wọ́n láwọn àgbà wọn wà nílùú òkè o èmi ìdí lọlé ọdún lọ́dún ni ọdún tí ń bọ̀ èmi tó jẹ́ pé mo ṣe gba ṣọ́ọ̀bù kejì ni wọ́n tún dá lu ẹ̀ padà sẹ́yìn àwọn owó náà fẹ́ dọ̀ padà sẹ́yìn kọ̀mọ̀ wọn kọ̀mọ̀ síríìtì wọn kọ̀mọ̀ àdúgbò wọn kọ̀mọ̀ ọkọ̀ wọn nǹkan páyà wọn náà ni ọlọ́mọba ní innama dhalikum shaytanu yukhawwifu awliyaha èso ọmọ adẹ́rùbà àwọn ọ̀rẹ́ fala takhafuhum ẹ bá bẹ̀rù wọn wa khafuni èmi ni ẹ bẹ̀rù in kuntum mu'minin tẹ́bà ní iman suratu al-Imran aya 175 atawakkulu ala ghayrillah
shirikun wa tawakkul ala Allah ibada. Ìjọsìn ẹlẹ́kẹ̀ẹ́ta tó wà nú ẹ̀mí ó náà ní ìgbára lé Ọlọ́run pátápátá. Wa ala Allahi fatawakkalu, Ọlọ́run ní èmi ni ẹ gbára lé in kuntum mu'minin, tẹ́ bá jẹ́ olùgbàgbọ́ òdodo. Ìgbára lé nǹkan míì káso mọ́pá káso mọ́dì káso mọ́lé káso mọ́ abẹ́ mọ́tò, onítọ̀hún ò sin lọ́wọ́n ọba Allah, ó ti kú ní mùsùlùmí. Ẹ̀sìn ní kágbára lọ́lọ́run nìkan, kí wọ́n ní kí ló nílé àti níta kò ní Allah, wọ́n mọ̀ pa ó ní Allah nípa yẹn, ọwọ́ mọ̀ kú tọ́ bá kú àlìjánnà lọ́lọ́ ọ̀rọ̀ ti dábì ní ọba ká ìbòrí rẹ̀ lẹ́ni ọba máa lọ ìyẹn olóòsà àti bàbá ojálàbí àní bọ́dà ó kú wa ní bá ti kú àlìjánnà ní lọ bọ́ba ti sọ bẹ́ẹ̀ fún pé bọ́ba jẹ́ kú lọ́wọ́ kan kọ́lọ̀ ń pa wá lérí tàwídì lérí ìgbára lọ́lọ́ nìkan kálukú ó kó oògùn rẹ̀ lẹ̀ torí wọ́n padà kú náà ní tẹ́lẹ̀. Ọlọ́run ní wa tawakkal ala al-hayy alladhi la yamut, ẹgbára lé ọba alààyè tí ò ní kú. Surah chapter 25 verse 58. èyí tí mo kọ́ kalẹ̀ kan Al-Ma'idah ayẹlẹ́ karùn-ún surah ayẹlẹ́ karùn-ún ayẹ 23. wa tawakkal ala al-hayy, ẹgbára lé alààyè. Gbogbo tó bá gbára lé àtọ̀sọ́ lọ́hùn kí ni jama òkú. Alladhi la yamut, ọba tí ò ní kú ní ẹgbára lé. Ìjọsìn ní ìgbára lé nǹkan, bọ́ba ti gbára lé ẹlòmíì ò sí lọ́mọ ìtọ́ gbára lé náà ló ń ṣe kíní ní ló ń sìn. Al-isti'anatu billah, ìmọ̀ wàràn lọ́wọ́ pẹ̀lú Ọlọ́run nìkan. Iyyaka na'budu, ìwọ nìkan la máa sìn. Wa iyyaka nasta'in, ọ̀dọ̀ rẹ nìkan la máa wá ìrànlọ́wọ́ wá lérí ìṣòro ayé àti bùkátà ayé àtàwọn challenges. Al-isti'ana yìí ìbádà ni, ẹnìkan ò lè dá tèmi mà èmi náà lè má tiẹ̀ láàrin wa tọ́lọ́n lọ́wọ́. Al-isti'adhatu billah, ìmọ̀ fi Ọlọ́run ṣe ìdáàbòbò, ìmọ̀ fi Ọlọ́run ọba ṣe protection. Ẹ̀sìn ni ìbádà ni. Aburú ń bẹ lé ayé, èpè ń bẹ, ojú ń bẹ, àṣàṣì ń bẹ, aránsì ń bẹ, gbogbo ọ̀ràn aburú tá ń gbọ́n ọwà, àmọ́ ẹni tó sàdínà lọ́lọ́ kọ́ wá sáde Ọlọ́run ọba yẹn ẹ̀sìn ni, ìbádà ọkàn ni, nítorí pé ọkàn lẹ̀rú ń bà. Bọ́bá ti wá sáde Ọlọ́run yóò wá fi ọlọ́kàn balẹ̀ lófin ní kúl sọ fún wọn pé a'udhu bi rabbin nas, èmi ọmọ wa sọ pẹ̀lú Ọlọ́run ọba àwọn èèyàn. Kúl a'udhu bi rabbil falaq, sọ pé èmi ọmọ wa sọ pẹ̀lú Ọlọ́run ọba tó ní àṣùbà. Ẹ̀ka sóra yẹn délẹ̀, ta ni Ọlọ́run ní ká máa fi wá sọ ta ni. Àfa àwọn náà wàá gbé kíní kan lé ọ lọ́wọ́ tí ó ní kó lè rí méjì omi tó ní sọ pé àfa ẹ̀yìn túbá kí má bàa kú àbí nítorí ọ̀tá kúlà oṣù bàbá fàlà kí ibrahim náà ṣe òṣìṣẹ́ mọ́nù. Ọlọ́run nìkan la fi wá sọ ẹ̀sìn ni tọ́lọ́ Ọlọ́run nígbà Ọlọ́run ní ṣe kíní kò nígbà o tẹ́ bá gbẹ́tọ̀ rẹ̀ fún ẹlòmíì. Man kana yarju liqa rabbih, ẹni bá fẹ́ pàdé Ọlọ́run dáadáa faliya amali amalan salihan kó máa wáre wala yushriki bi ibadati rabbih ahada, kó máa mú ahada má Ọlọ́run ọba lẹ́ni tí fi ń ṣe igbákejì Ọlọ́run tí ń wá ìdáàbòbò lọ́dọ̀ ẹ̀ àbí tí ń sìn. Ọlọ́run ní wa imma yazagannaka minash shaitani, tí ìdè máa wà ìdè èso di ẹlòmíì yóò sì máa bá àwọn obìnrin olóbìnrin sùn káàkiri, ìdè yóò di ẹlòmíì yóò sì máa dáwọ́ nù, ìdè yóò di ẹlòmíì kò sì ní kírun mọ́, ìdè yóò di ẹlòmíì yóò sì máa ṣépè láwọn èèyàn, ìdè yóò di ẹlòmíì yóò sì máa bà nǹkan tó fọwọ́ rẹ̀ ṣe jẹ́. Ọlọ́run wá ní gbogbo ìdè èṣù tó bá ti dè yín nazigun ìdè ni wọ́n ń pè bẹ́ẹ̀. fasta'idh billah, ẹ̀sùn mọ́lọ́hún ẹ̀ sálọ̀dọ̀ ọlọ́ ewu Ọlọ́run ọba ní onísọ mina shaitani rajim, níbi aburú ìdè shaitan ẹni tá a ti lé jáde náà àlìjánnà. ẹ dákun gbogbo tá n sọ yìí ní tí wọ́n ń pè ń wàhábíyà rẹ o, tẹ́ ẹ bá ń gbọ́ wàhábíyà àwọn wàhábíyà ní tí wọ́n ń pè ní o. ẹ dákun gbogbo tá n sọ yìí ń sìn ọba Kùránì mu ọgbọ́ pọlọmu wọn àwọn àfáàlẹ̀ Yorùbá wa sọ pé àwọn òfé yẹn ń bí o, ẹ má gbé wàhábíyà débi
torí gbogbo ń tàn kọ yìí baba Sheikh Muhammad bin Abdul Wahhab baba yẹn ni wọ́n ka Qur'ani pẹ̀lú tama'un wa tadabbur wọ́n wá yọ ọkùn mú òkunu Qur'ani jáde fún wa yìí pé ìdí àlù Qur'ani ní àṣẹ ọ̀tọ̀ ní tàn sí ọ̀tọ̀ ẹ̀sìn tàn sí ẹ̀sìn ni kéèyàn ó síngbẹ́rẹ́ sí ibi ọrùn kọ́mọ́ bá jẹ àfúnjẹ ẹ̀ṣẹ̀ ní kéèyàn pa gbogbo ilé ayé kọ́ pa gbogbo èèyàn tó wà láyé ẹ̀ṣẹ̀ ní àmẹ́ṣẹ̀ yẹn ò tó kó síngbẹ́rẹ́ àfúnjẹ torí pé ọ̀pọ̀ àyẹ̀ ẹ̀ṣẹ̀ ní èèyàn wọ̀ náà lérí ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ó kọ́ wá dé gbogbo àgbáńláyé lọ́pa oyé ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lọ́rùn bayna afuwillahi wa ta'dhibihi bọ́bá wọlọ́wọ́n lè jẹun yá ọba wọlọ́wọ́n ọba ó lè fẹ́sà jẹ́ náà ó lè fẹ́rí jẹun àmọ́ inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́wọ́n lọ́wọ́n lè fẹ́rí jẹun ní tọ́ba kú lérí ẹbọ láfi nígbẹ́rẹ́ ojú kéèyàn pa gbogbo ẹni tí ń bẹ lágbàlá yìí lọ. sẹ́rí pé ibi adé ni ọjà ó tu lóòótọ́ jálàbí lẹ̀ ń bàjẹ́ yìí ṣé bá ṣe máa wòran níjàmbá tí gbogbo bàbá àdínì ọmọ lọ́dọ̀ ọlọ́run àwọn ìyá àdínì àti gbogbo àwọn jama wọ́n máa kú lọ́kọ̀ ká máa sin wọn a sì kírun sí wọn la ọlọ́run sì gbàrún wa ọlọ́run gbàrún wa lérí wọn torí pé wọn ò kú dáadáa nínú àwọn ìjọsìn àdúà òun náà ní ká máa ṣàdúà bọ́ọ̀ bá ti tẹ́wọ́ báyìí ẹni tó ń tẹ́wọ́ sí nínú yàrá wọn nìkan náà lọ mọ̀ ọ́ ẹni tí ń pè ayé ẹni tí ń pè ọ̀fọ̀ ẹni tí ń pè àwọn àgbà ọmọ ẹni tí ń pè aláàmà anabi ni aduwa hu wal ibada anabi ni sẹ́yìn aduwa anabi ni ìjọsìn duwa wa ibada wa mas'ala èyí aduwa tó fi ń sin lọ́hùn subhana rabbiyal azim subhana rabbiyal azim náà ọkàn nìyẹn àtàdúrà tó fi ń béèrè rabbana atina fid dunya hasanata fún mi lórí ayé ọlọ́run sẹ́dá àdúrà méjèèjì ọ̀kan ìbáàdà ọ̀kan mas'ala méjèèjì yẹn ò gbọ́dọ̀ béèrè lọ́wọ́ ẹnìkan àbí lọ́wọ́ ọlọ́run torí pé àdúrà ẹ̀sìn ni tẹ́ẹ̀fì mọ̀pẹ́sìn ni ọlọ́run sọ pé wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba sọ pé ẹ máa pè mí èmi ó máa dá yín lóhùn innal ladhina yastakbiruna an ibadati gbogbo àwọn tí wọ́n ń ṣe ìgbéraga kú nínú ìjọsìn mi kí lọ́lọ́run pè ní ìjọsìn àdúrà sayadkhuluna jahannama dakhirin ọwọ́ ni wọn ọlọ́run kó wọn sínú jahannama látara pé wọ́n ń pè lómi yàtọ̀ sọ́lọ́run ọba Suratu Ghafir aya 16 ọlọ́ni wa man adallu mimman yad'u min dunillah ẹnìkan sọnù tó ẹni tí ń pẹ́ ní tí ì sọ lọ́hùn man la yastajibu lahu ila yawmil qiyamah ọlọ́wọ́n bá ní àwọn ayé tẹ̀ ń pé wọn àtàwọn àgbà nì àti gbogbo àwọn òkú ọ̀run àtàwọn ṣéwù wàlíì tó ti lọ yẹn wọn ò lè dá yín lóhùn dálẹ́kẹ̀ àmú ètò wa hum an du'aihim ghafilun ọlọ́wọ́n ní wọ́n ṣe àmọ́ pé ń ṣàdúrà gan dípò tí wọ́n dá yín lóhùn wa idha hushira an-nasu tabagbe yìí dìde níjọ́ alikiyama kanu lahum a'daa àti da'i àti mad'u àtẹni tí ń pèèyàn àtẹni tí wọ́n ń pè yàtọ̀ sọ́lọ́hún ọlọ́run bá ní ẹ̀ẹ́dọ̀ta ni tẹ́ máa ṣe pèlè ra yín wa kanu bi ibadatihim kafirin ọlọ́run bá ní ìmá sìn wọ́n tí wọ́n ń sìn wọ́n yẹn iná lọ́sọ wọ́n di kèfèrí kí lọ́lọ́run pè lẹ́sìn bẹ́ẹ̀ àdúà kí lọ́lọ́run ní àdúà ni ó ní ìbádà ni nítorí pé wọ́n ń sìn wọ́n wá torí ẹ̀ di kèfèrí àdúà lọ́lọ́run sì ń sọ bọ̀ ọlọ́run bá ní ntẹ́ bá ti ń pè ẹ ti sọ́dọ̀ ọlọ́run láfi ní gbogbo àwọn tá a bá ń pè yàtọ̀ sọ́lọ́run ọba kò lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn wa àwọn ẹni ọlọ́run ọba ní àwọn ẹni eré ní bàbá wa pè wọ́n ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa bàbá Sheikh Muhammad Abdul Wahhab wọ́n ti mọ bí táwọn èèyàn máa ń sá sí wọ́n ní tí wọ́n máa sọ ni pé àsìn wọ́n àkànfẹ́ kí wọ́n sún wa mọ́lọ́ ni láṣẹ ń forúkọ ṣéwù Tìjání ṣéwù Rùfáyí ṣéwù Kàwùlà àtẹ̀ntí ń pè ya rẹ̀ lọ́rùn náà àtẹ̀ntí ń pè Jésù bákan náà gbogbo wọn. ọlọ́run bá ní òun ọ̀fẹ́ kò sí intermediary láàrin ẹrú àtọ́lọ́hún ọlọ́run lóhun súnmọ́ ìdúkà sọ́run lọ ó lè tó wá ń pè bàbá kan tó wà ní Níyàsí tó wà ní Kàwùlà ìpè kọ́ bọ́ sọ fọ́lọ́hún. ìyá rẹ̀ tó ti kú láti bí ọgbọ̀n ọdún ọ̀sẹ̀ wa ń pè é pé kọ́ bọ́ sọ fọ́lọ́hún kí lọ́ọ̀kan tiẹ̀ pẹ̀lú jẹ ọlọ́run ni òdò òun ní ọlọ́run ni ẹ pè mí astajibu lakum ń da yín lóhùn wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani tẹ́ bá ti pè mí èmi ọlọ́run da yín lóhùn
rí istighatha ń tiẹ̀ òun jọ kan nínú ìran àdúrà àmọ́ òun nípọn torí pé òun máa ń wá lásìkò òṣòro lásìkò dénjà. anabi sallam nígbà wọn fẹ́ jagun Badr àkọ́kọ́ ogun dákọjà nánu àwọn ọ̀tá wọn wá bá wọn láti Maka wọn tún lépa wọn wá Madina wọn wá jọ dájọ́ wọn jọ fààyè wọn jọ fàsìkò àtààyè sí Badr yìí àyè ńlá kan ní. anabi wọn sọ fún àwọn sàhábà anabi ní ẹ máa ṣàdúrà o ẹ máa ṣàdúrà o ẹ máa pè Ọlọ́run lágbájá ibi tí ó kù sí lọ́la ni tàmọ̀dọ̀ ibi tí ó kù sí lọ́la ni nínú àwọn kèfèrí Mákà tí ń wá tẹ́ ń kọ́ rẹ̀ abẹ́ igi tó ń kù sí lọ́la. sọ anabi wa dákẹ́ bẹ́ẹ̀ nígbà wa di òru anabi wa ń ṣe dùwà Ọlọ́run sì gbọ́ dùwà náà Ọlọ́run wa rán anabi létí lẹ́yìn ìgbà tí wọ́n ṣẹ́gun ipe udhkur rántí tastaghithuna rabbakum rántí ìgbà tẹ́ ń ṣe istighatha pẹ̀lú Allah pẹ̀lú Ọlọ́run ọba yín fastajaba lakum ọba yìí sì dá yín lóhùn anni mumiddukum bi alfin minal malaikati murdifin èmi Ọlọ́run ọba fún yín ní 1000 màláíkà níjọ́ náà àmẹ́ẹ̀mà tí wọ́n ń sọ̀kalẹ̀ lọ́wọ́wọ́ àwọn ni wọ́n ń bẹ rí kèésẹ̀ yìí màláíkà ní tí wọ́n ṣubú kèésẹ̀ yìí ẹni màláíkà bá falẹ́sẹ̀ kò tún jẹ́yàn mọ́ ẹni màláíkà bá ti ṣubú kò tún dìde mọ́ pẹ̀lú kíni jama pẹ̀lú istighatha nabi lóru mọ́júmọ́ adẹ́pẹ́ Ọlọ́run ọba nìkan là á máa ń lò fún istighatha àmọ́ nínú tọ̀ríkà tìjáníyà àbí tọ̀ríkà míì náà sùfíyà àwọn gbà pé báwọn bá fẹ́ rí ọ̀dọ̀ Ọlọ́run ọba dé àbí táwọn bá fẹ́ níṣòro kan èyí táwọn ò fi máa ṣe istighatha pẹ̀lú Ọlọ́run ọba yẹn istighatha pẹ̀lú ṣéwà àwọn ọ̀yá dúkà àwọn máa gbé Ọlọ́run dẹ́dúbẹ̀ ọba wa yá kí ló tẹ́ fọlọ́run lẹ́tẹ̀ wá ń pè àwọn tá a dá ya Hussein àwọn Shia ya Jilani ya Rufai ya Niyas ya Sheikh Ibrahim gawthun lil wara agithini bigaithika falimuna tanfilikara ẹni kí Tijaniya tó bá makiu dáadáa ẹni kó wá sí conference Tijaniya tó bá makiu dáadáa kó wá proof in tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi warúwọ́wọ́ tó fi jẹ́ pé baba Ibrahim wọ́n máa ṣe nìga gbàmí lẹ̀ wọ́n lọ ń gba gbogbo ayé lẹ̀ falimuna tẹ̀nfilikara bùkátà wò já sùnmọ́ bùkátà wa ó sì lé orun kúrò lójú wa àmọ́ wọ́n lọ́ gbà wá ẹni kọ́ wá dìfẹ́ndẹ̀ kò tó bẹ́ẹ̀ láàfin ni ẹ padà kíní ìyàwó náà ti bá yín ṣe rí kọ̀lìjà kúnmínàlá nurun ìmọ̀lẹ̀ ti dé wa kitabun mubin tafsiru Qur'an náà là ń tu yìí jama wọ́n wà ní wabtagu indallahi alwasila bí ẹ wá kàṣọ sáàrin ẹ̀yà àtọ́lọ́hún ẹ̀rí ìwọ̀n múnádógó al-a'malu salihah làwọn àfáàgbà pé àwọn fún tafsir wọ́n ní iṣẹ́ rí lẹ́fẹ̀ẹ́ sáàrin wa ti Ọlọ́run kìí ṣe ẹni tá a dá lọ́ọ́ máa pè kí lọ́wọ́ wá pé àwọn Nasara ní kèfèrí sí nígbà wọn pe Jésù ló ṣe jẹ́ pé kọ́lọ́mọ́sá ìbá fi wọ́n mọ̀nà ẹ̀yọ́ màá yá wa nínú ẹ̀sìn Ar-Raja oye aya ìtìmọ̀ kàyẹn Suratul Anfal aya 9 Anfal aya ẹlẹ́kẹ̀ẹ́sán àwa ti rí istighatha tànàbì kọ́ wa mú bí tí istighatha ti wọn kọ́ wa sọ bí tọ́wà kò lè ṣí tíra fún àbí nínú tíra àwọn àlejànú kọ́lọ́mọ́sá bá ní fi wọ́n mọ̀nà kọlọmọjà wa náà sùn. Ar-Raja kéèyàn máa retí oore lọ́dọ̀ Ọlọ́run nìkan kọ́ ọmọ fẹ̀mí tẹ nìkan nínú gbogbo ntọ́lọ́ndà kí mi lọ ní ọjọ́ ìkólẹ̀ gbẹ̀rẹ̀ báyìí kó sì máa kọ chẹ́ẹ̀kì tẹ́tẹ́ mi lọ fáwọn èèyàn kó sì máa bẹ Ọlọ́run pé Ọlọ́run ọba o bọ́ọ̀ bá fún mi kò lè fún mi o. bọ́ọ̀ bá fún mi ẹrú rẹ yóò lè fún mi o ọ̀dọ̀ rẹ ní ti retí o. kéèyàn ó sùn ti pírẹsidẹ́ǹtì tọ́lọ̀ bá lẹ́yìn òní lówó kọ̀mọ́ ní nì yóò kàn jí láàárọ̀ ní ó pẹ̀tọ̀ ọ̀rọ̀ tiẹ̀ tọ́kọ̀rọ̀ mi létí lóṣù tí ń bọ̀ tí ń bá darí traffic bọ́bá tó dé yóò ní àbúrò mo ti fọ̀rọ̀ ẹsẹ̀ mi kódà mo ti sọ fún kọ́bọ̀ pèpè àjẹkì rẹ kò ní rí gbà àbí kí wọ́n sáyìn látòkè sọ́ba. Ar-Raja yìí ẹ̀sìn ní
ọlọ́run láwọn ẹni rẹ̀ ulaika yarjuna rahmatallah àwọn ẹni rẹ̀ wọn ò ní ronú wọn ò sì ní retí ìdẹ̀ra kan lọ́dọ̀ ẹrú kan àfi lọ́dọ̀ dání lọ́dọ̀ ọlọ́run wallahu ghafurur rahim suratul baqara aya 218. jàmá mùsùlùmí gbogbo ta kálẹ̀ yìí tawhidi gbogbo ẹ̀ ibadatun qalbiyya ni ìjọsìn ẹ̀mí ni sori tá a bá ń pè ẹlẹ́sìn ni wá ọ gbọ́dọ̀ fẹ́ẹ̀lì nínú ọ̀kan nínú gbogbo ta kálẹ̀ yìí mọ́ fẹ́ẹ̀lì mẹ́ o tó o bá ń pè ẹlẹ́sìn tó o bá ti fẹ́ẹ̀lì nínú ọ̀kan tá a ń sọ yìí ó yẹ sẹlẹ́sìn mọ́ lọ́dọ̀ wa o lè máa kírun o lè máa gbààwẹ̀ ló máa kà àmọ́ Ọlọ́run máa níyàn rẹ ó sì rẹ́mi rẹ ọmọ kò ti fẹ́ẹ̀lì àní wọ́n níṣẹ́ ọ̀kan nínú àwọn àfa àgbà ńlẹ̀ Yorùbá tọrọ òye ẹ̀dá pé tọrọ òye ó sì lọ Mákà yín sì lọ lè ságbẹ́rẹ́ fún chairman local government kan ní Mákà kìfọ́ mùsùlùmí ẹ wo bí tí ẹ̀mí ẹ̀ ti bàjẹ́ dé àníyàn ní bóyá tí wọ́n bóyá òun náà lọ sanwó àfà lọ ọ̀kan sọ fún olówó kan ó ní olówó yẹn ó padà sọ fún wa ó ní gbà tó ń fẹ́ lọ Mákà làfáwọn bá pè wọ́n pé àwọn ètò kan bẹ tó jẹ́ ń bí kó tó lọ Mákà o nítorí pé Mákà kọjá pé ẹni sáré wọlé kò sí kankan mẹ́ o ẹgbọ́n kò sí kankan Mákà jama ẹgbọ́n kò sí kankan Mákà ẹnìkan wà ń bẹ̀ ta ló ń tọ̀ Allah ìdààmú ni bẹ́ẹ̀ ọba ti gbára lọ́nà yóò máa dààmú ni kọ́lọ́ mọ́sá sọ níbẹ̀ ṣé wọ́n àwọn al-ibadatu zahira àwọn ìjọsìn yìí tá a fẹ́ kà yín òun náà làwọn ìjọsìn yìí tó jẹ́ pé àwọn máa rí lára yín ẹ̀yin náà máa rí lára wa Allah nìkan lọ́wọ́ máa ń tà nítorí ẹ̀ ṣe àmọ́ a ṣe fi ọ́ hàn kọ́ hàn gan ara ẹ̀sìn ni nínú ẹ̀ òun náà ni àsọ̀lá kákẹ́rùn ó lè wà nílé kó níwọ̀ wà nílé pé ẹ̀mí rẹ̀ mọ́ ó sì gbọ́ lọ́n gbọ́ ó sì gbára lọ́lọ́run kọ́ mọ́ wà mọ́sálásí ìjọsìn yẹn ìwọ náà rí àwa náà sì bọ́ rí ọlọ́ni ya ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo irka'u ẹ̀ máa rùkú wasjudu ẹ̀ máa fẹ́rí kalẹ̀ wa'budu rabbakum ẹ̀ máa fi sin lọ́hun waf'alul khayra ẹ̀ máa wá sí eré lẹ́yìn rẹ̀ la'allakum tuflihun kẹ́lẹ́ jèrè ọlọ́ni a máa tẹ̀ ọ wà á tẹ̀ mọ́sáàsì ni tọ́ba jọkùnrin warka'u ma'ar raki'in máa rùkú pẹ̀lú àwọn tí wọ́n ń rùkú sáwọn tí wọ́n ń rùkú ní yàrá ẹ̀ lọ́wọ́ àwọn àyànjú yẹn lọ́la pẹ̀lú ògùn ọlọ́run ní ojú òkúdu yàrá kọ́ mọ́ lọ jímọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn Islam warka'u ma'ar raki'in eléyìí àárí nínú ìjọsìn wa sọlá wọn bí anabi pé ahabbul a'mal ayyul amali ahabba ila Allah ọ̀kan náà àwọn sàhábà ó ní rí anabi mo fẹ́ sin lọ́hùn iṣẹ́ ò lọ́lọ́lá jù anabi ní iṣẹ́ tó lọ́lá jù téèyàn máa fi súnmọ́ lọ́hùn ọ̀fẹ́ mà ó ní bẹ́ẹ̀ tó lọ́lá jù lẹ́yìn tawhidi tó lọ́lá jù níṣẹ́ tá a máa rí báyìí pé àfi ń sin lọ́hùn anabi ní as-salatu ala waqtiha anabi ní ó máa lè kírun ni ó máa kí sásìkò rẹ̀ ẹ̀yọ́ máa yá mi fawailun lil musallin ọlọ́run láwọn akẹ́rùn kan inú náà kan bẹ wáìlú wọn pè àwọn alákòó síbẹ̀ alladhina hum an salatihim sahun ó làwọn tí wọ́n máa ń jẹ̀rún pọ̀ ẹ̀gbọ́n ti yọ àwọn yìí ń kúrò nínú àwọn tí ó wà lí Janna tí wọ́n ní tọ́náwó oyé àjẹ̀rún pọ̀ wọ̀ náà kó tó wà lí Janna àfi tọ́lọ́ bá fèrè jì ẹni tí ń kírun lásìkò rẹ̀ kò wá sí tí ó di ọ lọ́wọ́ mọ́ wọ́n ṣe wá sí ni ọ̀yà àfààfà alẹ́ pẹ̀lú máìkì kò lè kírun ẹ̀ ń kó mọ́ni ọ̀fà àwọn àfàà alẹ́ o ẹ̀ ń ṣe ìyàwó kò dìde ńlẹ̀ anábìnrin ala waqtiha lásìkò rẹ̀ tọ́ba ní eléyìí náà ìbáàdà ni ó ní ìbáàdà náà ní ká jẹun ká jẹran ká sì jẹ sẹ̀mó nílé àbí ìbáàdà ni torí pé ẹ lọ lè dọ́mọ ya yín lóhùn àmọ́ bàádà tó ju bàádà lọ ti ṣe kíní ó ti dé bí ìrún ṣe stop wọn lójú ogun idha kunta fihim fa aqamta lahumus salah ọlọ́run ní ẹ̀ ń jagun torí mi lóòótọ́ ẹ fẹ́ fẹ́ mi yín lẹ̀ ń torí mi àmọ́ ọ̀gá àjọṣin dé ẹ pinra yín méjì àsìkò gbọ́dọ̀ kọjá àwa dógun dúró nítorí irun ọwọ́ ń sọ pé ò lè dá mítìnì ẹbí dúró nítorí irun ìjọsìn náà ni àmójúra wọn lọ lóbi jákà àwọn ìjọsìn yẹn wọ́n jura wọn lọ
nínú ìjọsìn wọn náà ni tọ́jú ọ̀ràn àyà sọ́wọ́mù Ramadan ọlọ́ni ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun ẹ máa gbààwẹ̀ dandan ni fún yín ẹni tí ó bá gbààwẹ̀ kò sí lọ ìjọsìn ni ẹni bá fẹ́ sí lọ. àwọn ẹni rẹ̀ láàárọ̀ yìí wọ́n ti tọrọ lọ́dọ̀ Ọlọ́run pé Allahumma ballighna Ramadan ìjẹ́ mi wà nù wọn jẹ́mọ́ jẹ́ wọn náà wà nù wọn ìpè láàárọ̀ yìí ó ti ṣàdúrà Ramadan ọdún kan ni wọ́n máa fi ń tọrọ àdúrà lérí Ramadan ọdún oṣù mẹ́fà wọ́n máa fi béèrè pé Ọlọ́run gba Ramadan tó oṣù mẹ́fà bá ti kọjá oṣù mẹ́fà tó kù wọ́n máa fi sọ fọ́lọ́run pé Allahumma ballighna Ramadan ó wá dé pé gbogbo ojú ayé tí wọ́n làwọn ẹni rẹ̀ máa ń sọ pé Ọlọ́run ọba o mọ́sá gba Ramadan lọ́wọ́ wa mọ́sá jẹ́ Ramadan ọba wa Ọlọ́run àbíọ́ Ramadan yìí ti ń bọ̀ lọ́dún yìí náà ọlọ́mọdé ó ṣe lẹ́yìn wa Allahumma ballighna Ramadan kò sí oríire tó tó kí Ramadan ọba yẹn lẹ́yìn anabi ní gbogbo sẹ́tẹ̀ yẹn bá ṣe pátá òun ló ní kẹ́ illa sawm amáwẹ̀ kullu amali bun adama lahu illa sawm ọgbà ládàá rẹ̀ fún rẹ̀ ó sì níye tó gbà afáwẹ̀ nìkan ni ò ní measurement fa innahu li wa ana ajzi bi èmi Ọlọ́run ọba èmi ní ìwọ̀n ládàá tó bá wù fún fẹ́ni tí ń gbàwẹ̀ ọ̀ràn yẹn lèyí tá a sọ yóò àti débi àwọn ṣe súnná nínú àwọn ìjọsìn ọ̀ràn yẹn zakatul mal ní kò yọ sakawo rẹ̀ wa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina hunafa wa yuqimu salata wa yutu zaka Ọlọ́run ni mo ní kẹ́ sinmi ara tẹ́ ma fi sinmi ní kẹ́ ní tawhid ara ẹni kẹ́ ma kírun ara ẹni kẹ́ ma mú owó nínú owó yín kẹ́ ma fún àwọn tí wọn ò ní Suratul Bayyina ẹni bá yọ saka ń sin lọ ni o ábìdí ni ń sin lọ́wọ́ bá ní nínú àwọn ìjọsìn ọ̀ràn yẹn hajjul bayt òní kéèyàn lọ Mákà walillahi ala nnasi hajjul bayt man istata'a ilayhi sabila ẹni rọjú kó owó ṣẹ́ owó ogun tó kó jọ tó wá fi lọ Mákà ẹ̀sìn Ọlọ́run ní ọ̀ràn yẹn ni fún yín kẹ́ wá Mákà wà máa ń káfara fẹ́ni bá lágbára wà máa ń káfara ẹni bá lóhùn ọ̀wá tó sì lówó fa inna Allaha ganiyyun 'anil 'alamin Ọlọ́run bá ní òun rọrọ̀ kúrò nínú owó ẹ̀ kọ́dà kìí sóhun nìkan gbogbo àgbáńlá ayé tí gbogbo yín bá lẹ̀ wá ẹ̀mí Ọlọ́run bá òkè à mo ti rọrọ̀ kúrò nínú wíwá yín. nínú àwọn ìjọsìn tó jẹ́ ọ̀ràn yẹn ìbádà zahira tó sì jẹ́ wájibà birrul walidayn ọ̀ràn yẹn ni kò ṣe dáadáa sí dáadáa àti bàbá rẹ̀ ọwọ́ yẹn nẹ́fìlà lọ́wọ́ bàbá rẹ̀ ń pè ọ́ ọjà nẹ́fìlà ní jẹ̀bá inú ọ̀ràn yẹn ló lè já nítorí pé ìrun ọ̀ràn yẹn àti ká ṣe dáadáa sóbi ẹni ọ̀ràn yẹn méjèèjì àmọ́ ìrun ju ká ṣe dáadáa lọ ọwọ́ yẹn nẹ́fìlà lọ́wọ́ ó lè já o dáàdì rẹ̀ ní máa bọ̀ wá Ọlọ́run lọ hálíkọ̀ sọ ọ̀ràn yẹn ní kọ́ lálíkọ̀ ní òun ó lè bá bàbá rẹ̀ lóhùn ni o wá fọ mọ́tò ọwá ní ìwọ́n tí wọ́n fẹ́ ṣe dùwà kọ́ fọ mọ́tò bàbá rẹ̀ ó ní ládàjì dùwà lọ nítorí súnnà ní dùwà wájìbù ní ta'atul walidayn láàṣẹ lọlẹ̀ kéwú kọ́ ọmọ máa fi tọ̀ fọ́ ìgbẹ́ kó fi súnnà lẹ̀ àbí kọ́ fọ́ra yẹn lẹ̀ kọ́ máa lọ lè ṣe àbí kó fi ọ̀ràn yẹn lẹ̀ náà ní kó fọ́ra yẹn lẹ̀ kọ́ máa lọ lè ṣe mustahabu àwọn àjẹnú àtàwọn àwọn ọmọ èso wọn máa rẹ̀ ní pé àyìnà mú kó kéwú ọlọ́ni ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum naro ọlọ́wọ́n bá ní ẹ tọ́jú àwọn ọmọ yín àtàwọn ìyàwó yín ẹ ṣọ́ wọn ká má wọná àṣẹ ní ìbádà ní tarbiyatul awladi kọ́ ma tọ́jú àwọn ọmọ rẹ̀ kọ́ wa fọ́ máa lẹ̀ kọ́ wa lọ mọ́sálásí kọ́ ma lọ lè ṣe subhana bi amdi ó ti fẹ́ẹ̀lì subhana bi amdi mustahaba ni kọ́ tọ́jú ọmọ ọ̀ràn yẹn ni. ìṣe dáadáa sóbi wa ọ̀ràn yẹn ni Ọlọ́run wa qada rabbuka alla ta'budu illa iyyah wa bil walidayni ihsana mo pan dandan fún yín kẹ́ má ṣàlùmí lẹ́yìn mi mo ṣe dandan kẹ́ ṣe dáadáa sáwọn bàbá yẹn àti yàrá dandan ni jama ìbádà yẹn lágbága wàláhì ojú kìí amúlẹ̀ nílò nínú àwọn ìjọsìn tó jẹ́ dandan alijihad ká lọ sí ojú ogun ẹ̀sìn tó bá ṣẹlẹ̀ ká lè fẹ̀mí wálẹ̀ eléyìí náà jihad nínú àwọn jihad ká mú ẹran nínú àwọn ìbádà òun náà ní ká mú ẹran ká sì pa òun torí Ọlọ́run
sọmọ pa àárín nígbà tó mú ẹran jáde ìbádà zahira nígbà tó mú ẹran jáde ẹran ni Ọlọ́run ló gbọ́dọ̀ pa fún o ayédàkọjẹ náà tó fẹ́ jẹ abẹ́ran kó mọ abẹ́ran léyà abẹ́ran àdáyà maka sóòrè ẹran pé wọ́n ní kọ́ pa fáwọn ayé àbí kọ́ pa kó fi ẹ̀jẹ̀ rẹ̀ wọ ọṣẹ àbí kọ́ pa kọ́ ha fáwọn ìyá àjẹ́ tán fẹ́ pa ọ́n gbà tọ́rẹ̀ ọ́ gbogbo àwọn ẹran yẹn ẹran òsani abẹ́ran alákójọ ẹran ògún àwọn ẹran òsà lẹ́yìn wọ́n wá ń de wọ́n ń bọ̀ ọ̀gbọ̀dọ̀ gbà ń bẹ̀ ọ̀gbọ̀dọ̀ ṣe kíni ọ̀gbọ̀dọ̀ gbà ń bẹ̀ Ọlọ́run ní kul inna salati torí wọn pa fọlọ́n kíní yẹn ni wọ́n pa fún ó sì ní tí wọ́n wá lọ́dọ̀ rẹ̀ wọ́n á máa ju ẹran sómi nílùú Ọ̀ṣun tí wọ́n ju ẹran sómi wọ́n làwọn fi bọ́ ó ní tí wọ́n wá lọ́dọ̀ mi Ọlọ́run ní kul inna salati ẹ máa sọ pé irun tí máa kí wa nusuki àtẹ̀rẹ̀ tí máa pa wa mahyaya wa mamati lillah àtàyè mi àti kú mi Ọlọ́run nìkan ló ní gbogbo ẹ̀ Rabbil alamin ọba gbogbo ayé la sharika la kò sẹ́lómi tí tún fún ní gbogbo nǹkan yìí má ẹ̀yìn nífẹ́ lómi nírun ẹ̀yìn sì nífẹ́ lómi lẹ́ràn wa bidhalika umirtu eléyìí ni àṣẹ tí wọ́n pa mí wa ana awwalul muslimin èmi là kọ́kọ́ mùsùlùmí anábì ló sọ bẹ́ẹ̀ ayà yìí kọ́ mọ́ dàrú èmi là kọ́kọ́ mùsùlùmí min ummati nínú àwọn ìjọ mi gbogbo àwọn anábì Ọlọ́run bá gbogbo wọn mùsùlùmí ni wọ́n látòkèdélẹ̀ eléyà àrí ní suratul an'am aya 162 dé 163 anabi ní la'ana Allahu man dhabaha li ghayrillah anabi lọ́lọ́wọ́ bá ó ti ṣẹ́bilé gbogbo ẹni tó bá dẹran dùbúlẹ̀ tí wọ́n ń pa fún tọ́lọ̀ ń dá ṣé ń tẹ̀ ń pẹran fún ṣé ń kàn yín lọ dẹran aláàtọ̀ da ẹran tó wo ẹran tó ní ọ̀dàgbà tí ń tọ́jú ẹ wá pa fún aláàmọ́ ẹ wá ń pa fún tí Ọlọ́run dá ẹ wá ń pa tọ́lọ̀ ń dá fún tọ́lọ̀ ń dá ẹ̀sìn ni o kẹ́ni kan máa pè é ẹbẹ́ ẹran lásán ni ká dúnra ni ẹ̀sìn ni anabi ò ní minni walaka tani bá fẹ́ du ẹran anabi ò ní minka astaghfirullah anabi ò ní minka wa ilayka minka wa ilayka anabi ò sọ pé minka wa ilayka ẹran yìí lọ́dọ̀ rẹ ló ti wá ìwọ ló dá wa ilayka torí rẹ náà lásì ń pa o bismillah wallahu akbar amẹ́ran ẹran àdúrà kanda yasu lọ́ọ̀ka ya ìlú tàǹpà fàlì jẹun ọlọ́sọ ní bẹ̀ ẹ̀yọ́ mayami tàbá fẹ́ lérí àwọn yẹn a máa lọ lè lérí another nídìí ìtí wọn bá gbàgbọ́ lọ́sà bó o ṣe ń lérí nídìí igi araba yẹn o ń sin igi araba ni nítorí ọgbà kí agbára kan bẹ lọ́wọ́ ẹ̀ tí ó fi yanjú ayé rẹ̀ ayé lè lérí nbí kankan o yóò fò nàbí nàdírí àwọn ẹni rẹ̀ tí wọ́n bá lérí fọ́lọ́hun wọ́n mú ṣe fọ́lọ́hun wa yakhafuna yawman kana sharruhu mustatira ẹ̀rù ọjọ́ tí aburú rẹ̀ tó le gan ẹ̀rù ọjọ́ tí aburú rẹ̀ le gan oníjàlè kìyàmà ẹ̀rù ọjọ́ náà máa ń bà wọ́n Suratul Insan aya 7 ká lè lérí yẹn ẹ̀sìn ni o ká máa fẹ́ lómi nínú àwọn ẹ̀sìn ibada zahira silatul rahim ká máa sokùn ẹbí pọ̀ arrahimu anabi ní sẹ́rí okùn ẹbí muta'alliqatun bil arsh ó so máa lára sí ọlọ́run yóò máa wá sọ pé máa ń wà sọ́la ní wà sọ́la Allah ẹni bá so mí ọlọ́run bá mi sọ́ dẹ́ni rẹ̀ so mara rẹ̀ sọ́ dẹ́ni ẹ̀ wọ́n máa ń kọ́tà àní ẹni bá jákun mi tó bá jákun ẹbí kọ́tà àwùlá ọlọ́run já àánú rẹ̀ kú lára ẹ̀ yọ kú nínú àwọn ẹrù rẹ̀ tàbá ń ṣe mítìnì ẹbí kí là ń ṣe jama à ń ṣe bàdà ni o èyí ń lọ lájú kọ́ ọmọ ṣe tìláwà Kùránì lọ o abẹ́ ìgbọ́n ní sọ fún yín sẹ́ sílátù rahim wájibà ọ̀ràn yẹn ni torí pé ọlọ́run bá gbé àwọn tí wọ́n ń jákun ẹbí ọlọ́run gbé wọn ṣépè nù súrà kan ọlọ́run ṣépèlè o bàbá kéwà ní ma priority nínú ẹ̀sìn ànímọ̀ èyí tó yẹ ká gbélé èyí tó yẹ ká ṣe kíni èyí tó yẹ ká ṣe èyí tó yẹ ká ṣe lásìkò tásìkò fún èyí tó yẹ ká ṣe lásìkò tásìkò fẹ́ ọ̀fẹ́ ṣe nǹkan méjì ó yẹ kó onímọ̀ nípa pé èwo ló dáa jù nínú méjèèjì lọ́wọ́lọ́wọ́ báyìí àbó èwo ló lọ́lá jù nínú ẹ̀ kó ọmọ ṣe dáadáa sí ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ àṣẹ ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ni ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín ẹ má fìyà jẹ wọn o ẹ má pa wọn tí o ẹ má lù wọn o ẹ má ṣàbúrú sí wọn o ẹ má dùn wọn nú o ẹ má pa wọn lẹ́rìn o àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run Allah ni ẹ̀sìn ni wọ́n ní bí ìyàwó àtọkọ tó bá wọra wọn báyìí tí wọ́n wọra wọn lójú títọ̀ wọn náà tó ń wo tí wọ́n sì bú ẹ̀rín nínú ẹgbà wa kan wọ́n ní Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò sì kọ́ ládàá kalẹ̀ fún nínú fáìlì wọn àdẹ́bìnrin kò fún ìyàwó rẹ lóúnjẹ kò nù lókèlè ẹ̀bà àbí sẹ̀mó àbí wíìdì
kò kì í sí lẹ́nu ànábì ni wọ́n sì kọ́ ládàálẹ̀ aya níjọ́ láti ṣẹ́gbẹ̀ ọlọ́mọṣẹ́ sí ó dáadáa pẹ̀lú wa a máa fi ìjọsìn lẹ̀ ìjọsìn ní jama kíyàwó dà ọlọ́ni fasọ́lé hátù kọ́ ní tààtù ọlọ́run láwọn obìnrin rẹ̀ ní làwọn obìnrin tí wọ́n ń gbọ́rọ̀ sọ́kọ wọn lẹ́nu àwọn ohun mọ̀ gbọ́rọ̀ mọ́ ìmọ̀ bí wọ́n ti rí àwọn agídí eréṣiṣi ẹ máa wá bẹ̀rẹ̀ pé sọ ọlẹ́lòmíì ni sódìgbà tọkọ yìí bá kú kó tó mọ iye àwọn ọ̀rọ̀ dáadáa ẹ máa gbọ́ àwọn ọ̀rọ̀ eréṣiṣi ṣé ọlẹ́lòmíì yàtọ̀ sí olóhùn ọlẹ́lòmíì níbo náà nísìnyí fún ọlọ́njẹ olóhùn ni òun náà lọkọ rẹ̀ olóhùn fi sọ̀gá rẹ̀ kí ló dé tó gbọ́dọ̀ sí lẹ́nu tó ń sọ fún pé bí o ṣe ṣe tiẹ̀ rẹ̀ àṣẹ ìmọ̀ tẹ̀lé àṣẹ ọkọ ìbádà ni ṣé bí àsìmáwò ọlọ́lẹ̀ bá nẹ́bí ìjọ kan ó láwọn obìnrin wọ́n ń jowú àwọn ọkùnrin yìí pé wọ́n ń lọ jihadi àwọn ọ̀lọ́ wọ́n ń kírun jẹ́mà wọ́n ń kírun jàmà àwọn ọ̀bá wọn kí gbogbo àwọn ń parí ìjà àwọn ni wọ́n ń ṣe ìtọ́jà nínú ìjọsìn bóò ní tàwọn àwọn náà fẹ́ gbawájú àwọn òfin kọjá pé àwọn ọkùnrin ni wọ́n máa gbawájú gbogbo nǹkan ẹ̀gbọ́n tí anabi ní kó sọ fún wọn anabi sọ fún wọn oye akbiri kullama lakiti gbogbo ẹni bá ti pàdé nínú gbogbo ọ̀nà obìnrin ipe ta'atuhunna li azwajihinna kí wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ wọn lásán ta'dilu dhalika ó ṣe déédéé jihad ó ṣe déédéé qiyamul layl ó ṣe déédéé káwọn máa kírun jama ó ṣe déédéé káwọn máa kírun juma. ọwọ́ ń pèrè ẹlẹ́sìn ọwọ́ ń gbé àwọn ń borí àti ìdíje lóru à ń gbé àwọn àlàmísì àmọ́ ọkọ tèmi ò lè sọ pé báyìí lòun fẹ́ yín sọ fún pé rọ́ọ̀ am educated ṣé kọ́ mọ̀ pé mo kàwé ni ṣé tẹ́yìn bá kàwé wọ́n máa wá darí ẹ̀sìn ẹ̀sìn ọ̀nà ìwé wo lọ kà jama ìwé wo lọ kà tó fẹ́ kàwọ́ ná ìmí ọ̀wá lóhun lásàlátù lọ́wọ́ afọkọ rẹ̀ ẹlẹ́lẹ́ àsàlátù tọ̀lọ́ náà bídíà náà ni olóòlè gbóhùn sókè ní ẹ̀sàlátù òun lè ń dá wákà gbogbo ọkùnrin gbóhùn rẹ̀ bídíà náà lèyí tó ń ṣe jama ó tún wá jáde lóru olóòlè ṣe tààjù di wọ́n nínú ọ̀ràn yẹn lórí ara rẹ̀ ó lóore jù tó bá kí ní mọ́tàlásí ànábì lọ ọwọ́ nítorí náfìlà tí wọ́n bẹ̀ ọ́ òun ní káàkiri lóru ọkọ rẹ̀ wá púlò báyà kòrónù sùn ní wọ́n gbé wọ́n lè sin lọ́ni ẹ̀sìn kọ́ o ìranù ló ń ṣe ìranù kọ́ o àbí ṣé ìranù kọ́ ń jama ìranù ni wọ́n lásìkò méjì tó ọ̀tí wọ́n bọ̀ mẹ́sẹ̀jú márùn ẹ má bá wọn tọ́wọ́ ti pé kẹ́ sọ fún mi jàmá mùsùlùmí àwọn èèyàn ń fẹ́ ní jojoojúmọ́ ni ẹ wà láàfà wọn ní ẹ̀sìn lé oúnjẹ tán lé yóò ní káwọn náà wọ́gbọ́n rẹ̀ dá fúnra wọn kọ́ mọ̀ pé oúnjẹ tó ń provide yẹn ẹ̀sìn àmọ́ wa bankan jẹ́ wọ́n ma wá láwọn mùsùlùmí náà ní nígbà mi wọ́n ní àwọn alùsùn náà yẹ wọ́n tọ́jú obìnrin àwọn òsì ń bẹ̀ o àwọn òsì kíni sọ pé òsì ń bẹ̀ ẹ̀sìn wọn ló dáa jù kágbọ́ yé ní kókó sẹ́ra wọn ká lè wá jíjẹ mímu ẹ̀yọ́ mayami kọ́ máa gun kẹ̀kẹ́ náà pẹ́pù rẹ jẹ́jẹ́ kọ́ máa gun ọ̀kadà rẹ jẹ́jẹ́ mọ́tò rẹ bọ́ọ̀sì rẹ kọ́ máa lọ ọ́fíìsì kọ́ máa lọ sọ́mìlì máa lè ṣiṣẹ́ mẹ́kù rẹ ẹ̀sìn ni o kí ni mo pè jẹ́ mọ́ bá a ṣe rówó tá ìjẹun ẹ̀sìn ni o ló ṣe jẹ́ pé tọ̀bà rówó kólẹ̀ ọ̀sẹ̀ sí ẹni ìyàwó rẹ̀ bá ti ń bọ́ ó ti bẹ̀rẹ̀ ẹ̀sìn nílé àná kọ̀rọ̀wọ́yọ inú ẹbí kọ̀rọ̀wọ́yọ wọ́n ní masalasi ìgbàjọ́ ọkọ̀ ọba kò tẹ̀sùbá ló mú jáde ìwọ̀n ní ilé ayé òsì kankan bẹ́ẹ̀ sọ́ọ́mọ yẹ gbèsè tó wà lọ́rùn rẹ̀ owó lówó tọrọ jẹun ọ̀nàwó ọ̀wọ́ amúra ṣiṣẹ́ ọwọ́ ń pé alọ́lé kéwù ni àwa àfàlà wa àwọn olùpèpè sójú ọ̀dọ̀ ọlọ́ọ̀ni wa àwọn sábà jòkó ń lé ayé jòkó ń bíṣẹ́ tarakùnrin kan bọ̀ tí ń laagun yọ̀bọ̀ ànábì ní ọ̀rọ̀ yín ọmọ ìyá kan ní bọ̀ làwọn sọ̀rọ̀ ní ìbàjẹ́ gbogbo ogun tó ńlá yìí kọ́ wá jẹ́ pé jihadi ọkọ̀ àtò àdá ńlọ wá ńlá sí ọ̀lọ́ńláàgùn yìí sí ìbá dáa fún ọ̀jẹ̀ ọmọ náà lọ́wọ́ tó báyìí ànábì ní sẹ́yìn arákùnrin tí ń bọ̀ tó bá jẹ́ pé wàhálà tí ń ṣe lérí bí ó ṣe rówó yẹn torí kó lè bá fún ìyá àti bàbá rẹ̀ tó darúgbó jẹ kó lè bá tọ́jú ìyàwó àtọmọ ẹ̀ kó wọn ò lè kájú kúrò níbi dúkìá àwọn èèyàn torí tó bá ti ní ọmọ ara júmọ́ àwọn tó nínú bọ́ọ̀ bá ti ṣiṣẹ́ ọmọ ilé àwọn tí wọ́n ṣiṣẹ́ káàdì
anabi tó bá jẹ́ pé ifá òun náà fẹ́ fi ká ojú kò níbi dúkìá àwọn èèyàn kó náà gbà pé àmì náà ní díẹ̀ bí o ṣe tó nǹkan anabi ní fọwọ́ fi jihad inú jihad lọ́wọ́ yín sì jihad nìyẹn ọwọ́ apá jihad kan ti ọwọ́ ń ṣe jihad mi ọwọ́ àwọn òfin jihad wo ló nípa oye abákanjọ ni ó ní ọ̀sáyẹ̀sì onímọ̀ fẹ́ wá wọlé kéwú mo ní ló ti níyàwó lóun níyàwó mo ní bóun níṣẹ́ ó ní à ń bẹ lọ́nà ni mo ní òun ní kéwú lọ́dọ̀ tèmi ọ̀dọ̀ tèmi kò ti kéwú nígbà wa kò lè kéwú kí ló mú lọlé ọmọ wa tẹwọ́ ọmọ fọwọ́rọwọ́ lọ́dọ̀ obìnrin yóò juwe yóò kí ẹ lókè àwọn fámìlì yìí jàmá mùsùlùmí iṣẹ́ ọwọ́ jihadi ni iṣẹ́ ọwọ́ ìbádà ni o kama iṣẹ́ bá a ṣe ń lagun tá a lọ dáa mọ̀ yẹn ìbádà ni alẹ́ bí sàdúrà fún yín ó ní Allahumma bariki fi bukuri ummati gbogbo àwọn ìjọ mi tí wọ́n ń jáde lẹ́nu iṣẹ́ ọlọ́run wọ́n jù wọ́n wálé lásán bá nàbí ṣe wí nu ọlọ́run wọ́n jù wọ́n wálé lásán kọ́lọ́n falùbáríkà ti fẹ́ wọn ọwọ́ ti sọ́ọ̀bù ọwọ́ lọ fẹ́rẹ̀ níbo lọ́lọ́ kéwú níbo lọ́lọ́ wa mọ́sálásí kan òun ṣe ìbádà o kọ́ọ̀dọ̀ kó sọ́ọ̀bù ni ó lóore ju tó lè ṣe lọ ọ wá fi ìyàwó àtọmọlẹ sínú wàhálà ayé ọ tọ́jú ìyàwó ámbẹ̀lẹ̀ tàṣí tó tọ́jú ìyàwó ẹ̀ bọ́ọ̀ bá ṣe wá tọ́jú ìyàwó rẹ̀ sóò ní tọ́jú ìyàwó ẹ̀ kí ìyàwó rẹ̀ kó lè tọ́jú ìyá ẹ̀ ọ̀ràn yẹn ni kí ìwọ tọ́jú ìyàwó rẹ̀ ọ̀ràn yẹn ni kí ìyàwó rẹ̀ tọ́jú ìyá ẹ̀ ọwọ́ ń pé ọwọ́ ń tẹ́wọ́ dojúmọ́ kò sí kankan báwo ilé ayé ni ó ti máa bàjẹ́ kó tó dọ́run nítorí ọlọ́run ọba ó ní wájà ẹ̀nà nàárọ̀ màáṣà òun fi ọ̀sán kalẹ̀ fún yín kẹ́ ẹ máa fi wájídé mú káàkiri wọn ò ní ẹjọ́ kó mọ́ṣáláṣí bọ́mọdún bẹ́ẹ̀ nìkan tó jòkó mọ́ṣáláṣí kí ló ṣe fún ó ní tó bá dìde iná lẹ́gbà so àtẹ́lẹ́sọ̀ ọmọ anasama àtúmùtúrù dáhàbà so rò pé sánmà yóò rọ owó fún ọ nínú mọ́ṣáláṣí ó fọ́ bọ́ lówó oúnjẹ àwọn sàhábà ní sàárà wo ló dáa jù téèyàn máa ń ṣe ànábì ní ẹ̀mọ́ sàárà tó dáa jù ṣe àrò pé ìtẹ́ fún wọn aráàta ni àbí ìtẹ́ fáwọn alùbárà àbí ìtẹ́ dẹ́sí mọ́sáàsì ànábì ní sàárà tó dáa jù lèyí tẹ́ ńná fúnra yín sẹ́mi ara rẹ̀ èyí tó dáa tẹ̀lé lèyí tó ńná fáwọn ẹbí ẹ̀. káfí ẹ̀ṣẹ́ lẹ̀ ká má ṣẹ lọ́n kọ́ opportunity ọtí ọyọ kọ́ mọ́mù Ìbàdàn opportunity sì náà yọ owó ń bẹ lọ́wọ́ rẹ̀ ẹ̀sìn níbi tẹ́ lò arábìnrin náà ti ṣe tán ìwọ náà ti ṣe tán ọwọ́ kan mi lójú pé ọlọ́run mo kára dún torí wọ ọlọ́run kí n lè wà lìjánà rẹ̀ Ìbàdàn gbogbo àwọn yẹn ń lo jìbìtì ìwọ lò gbogbo àìlú yẹn o lè má ra mọ́tò tí wọ́n ra o sì lè má kọ́lé tí wọ́n kọ́ àmọ́ tó ń ṣe ní Ìbàdàn tarikul maasi Ìbàdàn ṣe àwọn àwọn ìbádà tó jẹ́ ẹni bá lè ṣe kó ṣe yọgbà ládá ẹni tí ó bá ṣe kò ní gbẹ̀ṣẹ̀ àmọ́dá ká máa ṣe òun náà làwọn ìrun tàtà wà wítìrí lákàtẹ́ àlìfájìrì ànábìlẹ̀ yìí ṣe lọ́lá ju gbogbo ayé lọ ìrun duha ká máa ṣe kìyàmù lẹ́yìn gbogbo àtàbásàlẹ̀ wàlá ká máa ṣe rákà méjì àbí jù bẹ́ẹ̀ lọ ìrun tàráwì gbogbo àwọn eléyìí àwọn ìrun tá a máa kí lẹ́yìn ìrun kọ̀ọ̀kan súnánù rọ́tíbà gbogbo àwọn eléyìí kì í sọ̀rọ̀ àyàn o a máa fẹ́ téèyàn máa ṣe téèyàn bá ń ṣe pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run Ọba yóò bá wọn ju Ọlọ́run Ọba wọn wọ́n wá ń kí ìran ọ̀ràn yẹn lọ́wọ́ ìwọ yẹn náfìlà Allahu akbar Allahu akbar kí ló ṣe jama ọmọ bá rún náfìlà lọ ọjà ni bọ́ọ̀ bá wá kéwú ọ wà pé di ń sáré kí náfìlà ọ̀ràn yẹn wà bọ́ àwọn èso ọmọ wa rẹ̀rìn ní ọ̀rá gọ̀ kò kéwú àyè kéwú yóò lóun fẹ́ sáyé ìjọba náfìlà yóò wá kí wìrìwìrì irun wìrìwìrì wọ́n sì gbà bọ́bá wa já náfìlà yẹn tọ́ba wa lọ lè jọyìn ọ̀ràn yẹn ìnàmọ́lẹ̀ àbálù ńkọ́ bí nìyàtì àáfún ní ládàá náfìlà yẹn pẹ̀lú àníyàn tó fi bẹ̀rẹ̀ yóò tún wá bá ìrun ọ̀ràn yẹn ní complete ẹ wo kéwú. ṣètánì fẹ́ràn àwọn tí wọn ò kéwú jẹ́nsẹ̀sì wọ́n fẹ́ràn wọn gan o. a yanjú ẹ lọ́la kọ́lọ́mọ́sá jẹ́ àmọ́ bẹ́ẹ̀ insha Allah ta'ala. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àwẹ̀ àràfá àwẹ̀ alamisi àti mande ọ̀dà púpọ̀ ìjọsìn gbogbo eléyìí ti tó láti fi súnmọ́ lọ ìjọ mẹ́ta láàrin oṣù pẹ̀lú ìjọ mẹ́jọ Monday Thursday ó di ìjọ mọ́kànlá nínú ọgbọ̀n ó tó bó bá ní o tó fẹ́ gbà wẹ̀ sí àwẹ̀ anábì dáwọ́dà ń bẹ́ẹ̀ ó jẹun lẹ́ni ó sì ní lọ́la ó jẹun lẹ́ni ó sì àmọ́ anábì gan ọ̀gbá anábì gan ọ̀sẹ̀ kínní ọ̀gbá àmọ́ tàbá ní ìwọ fẹ́ràn àwẹ̀ má gbà
àwọn ìjọsìn tàtàwà kó gbóúnjẹ kó bòyàn lásọ tó lò bàtà tó lò gbogbo àwọn ilé ìbádà ní kọ́ sàǹgbèsè yàn ìbádà tàtàwà sàárà àtọ́jẹ́ tàtàwà umura tàtàwà ní ká sọ ẹnu wa àbí ìbádà tó lisan ká máa fi ẹnu wa ká máa fi sọ ń tọ́ da ìbádà nínú ẹni ká máa fi ka Kùránì ká máa pè é sójú ọ̀nà Ọlọ́run kí wọ́n ní màmá mi ní kí n máa bọ̀ wá ń bá gans kí ni n ṣe lọ́wọ́ n ṣe dáwà afa kamaru máa bọ̀ wá ń bá gà mo ti wá ń bá gà báyìí kí wọ́n ní èmi ń jí sí Ọlọ́run lọ́wọ́ màmá bẹ́ẹ̀ bá lè gọ̀kadà ẹ gọ̀kadà bẹ́ẹ̀ bá sì lè máa rìn ẹ máa rìn bọ̀ wálé kí wò yé nu yín gbé máìkì fún afa anábàbà ní pé tó ìyá mi ṣe kí ni ìyá mi gbé mi torí pé èyí ni ọ̀ràn yẹn ni sẹ́rẹ́ yìí ti ń ṣe yìí kése ọ̀ràn yẹn fún mi àbí tí bàbá abílẹ̀ ní í sin wọ náà àbí díà èmi mo fi súnmọ́ lọ wípé tòyìn báyìí lẹ́yìn máa ṣe wá sí ẹ lè ké wo ké mọ́ máa há sọ́wọ́ ṣètọ́ o nínú ẹ̀ ó náà ní kàmá ní la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha iye tó bá lè wí àmọ́ má ti a sọ ẹ má sì ṣe papọ̀ á yànjú ẹ lọ́la nínú ẹ̀kọ́ mọ́ni subhanallah wa bihamdi subhanallah al-azim subhanallah wa bihamdi subhanallah al-azim subhanallah wa bihamdi subhanallah al-azim anabi ní tó bá ṣe bẹ́ẹ̀ tó bá yẹ ká ọgọ́rùn tó bá yẹ ká ọgọ́rùn tó bá yẹ ká ọgọ́rùn ọlọ́run pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ ìbá tó odò subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi tó bá sọgọ́rùn Allah subhanahu wa ta'ala ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò pa ẹ̀ṣẹ̀ rẹ̀ bí ìbá pọ̀ tó odò subhanallah wa bihamdi ọgọ́rùn tó bá subhanallah wa bihamdi aldi subhanallah wa bihamdi subhanallah al-azim ọlọ́run ó fi ọ́ sínú àwọn tó jẹ́ pé iṣẹ́ òṣùwọ̀n wọn kalimatani khafifatani ala lisan òṣùwọ̀n rẹ̀ yóò alikiyama yóò gangan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa inú ẹ̀ ní astaghfirullah wa atubu ilayhi astaghfirullah inú ẹ̀ ní asalatu fa nabi torí wọn máa láyé sá salatu àwọn alùsùn náà wọ́n yẹ sá salatu asalatu wà nínú àwọn bọ́bá ṣe yọ kan ọlọ́run ó tọ́ ṣé ó ṣe àánú mẹ́wàá fún ọ padà kọ́ máa parí ìjà ara ìjọsìn ni ẹni bá wọ́n ṣe bá dà ọlọ́run ó sọ ọ̀dọ̀ rẹ̀ ọlọ́run ó ṣe ilé ayé rọrùn fún sórí ẹni ìtọ́lọ́run fún àwọn tí wọ́n ń béèrè ayé nìkan ìtọ́lọ́run ó fún wọn yóò ju ti wọn lọ Allah subhanahu wa ta'ala yóò wá yọ kó nínú àwọn ọ̀tá rẹ̀ ọlọ́run sọ di wàlí ọlọ́run ó fún ọ níyàyọ ọkàn pẹ̀lú ìbádà ọlọ́run ọba yóò fi ìkórira ẹ̀ṣẹ̀ sí ọlẹ́mì tó bá ti sin lọ́n dáadáa tọ́lọ́ ọlọ́run nífẹ̀ẹ́ kọ́ kọlù mọ́ ọlọ́run ní kífẹ́ àwọn èèyàn kọ́ wà ní ìfẹ́ rẹ̀ kọ́ wà lẹ́mí àwọn èèyàn ọlọ́run ọba ọlá nínú ná ọlọ́run wà fi ọ sínú àlìjánná. ya ayyatuha nafsul mutmainna gbogbo ẹni tí máa ń sin ta kálẹ̀ yìí ẹ̀mí rẹ̀ ó balẹ̀ tó bá fẹ́ kú. ya ayyatuha nafsul mutmainna irji'i ila rabbiki radiyatan mardiya ọlọ́run ní ìwé ẹrú mi ó ti jáde láyé gbogbo ọjọ́ sí yín ló ń ṣe àti yọ́nú sí ọ ìwọ náà yọ́nú sí ń ta fún ọ fadkhuli fi ibadi ọyà wọn náà lè darapọ̀ máwọn ẹrú mi kí làwọn ìbádùn ṣe wọn àbádà ọlọ́run wọ́n sì wadkhuli jannati máa wà lè wà lè janna ọlọ́run mọ́sà wọlé agbára rẹ̀ ọlọ́run mọ́sà ìsìwá lọ́mọ àlìjánná gbogbo ìbádà tá a ṣe tá a fi dọ́mọ àlìjánná ọlọ́run mọ́sà jálè máa ṣe ìbádà tá a ṣe tọ́lọ́run sọ pé a ṣe tí ó sọ wá dọ́mọ aná ọlọ́run mọ́sà lè wá jìnnà sí alágbára ọlọ́run ọba adúpẹ́ fún ọlọ́run ọba tó fún wa ní ọjọ́ lò adúpẹ́ fún ọlọ́run ọba tó fún wa ní ọ̀rọ̀ sọ adúpẹ́ fún ọlọ́run ọba tó fún wa ní ọ̀rọ̀ gbọ́ lílo rẹ̀ àtẹ̀mí tí ń sọ àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ ọlọ́mọṣẹ́ àjò wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́n wa wọlé àánú rẹ̀ èyí tó tún kú lọ́la náà kọ́lọ́mọṣẹ́ àìsàn náà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. salaamu wa rahmatulahi wa barakatuh. ẹ jẹ́ ká ṣe jazakumullahu khairan fáwọn ìmáàmù wa kọ́lọ́n kó bá aṣàlékún gígùn ẹ̀mí àti àlàáfíà ara wọn.